Yeah, it has been fully confirmed and established wípé Tope Osoba jẹ májèlé ni according to the family. Wọ́n làwọn ti confirm ẹ̀ pé àwọn lè ti ní report ẹ̀ lọ́wọ́. Báwo ló yẹn ṣe ń gbà ẹ̀ torí oní everything báyìí. Wọ́n kàn ṣe wọ́n ní káwọn já wèrè wọ́n ní káwọn já wèrè. Tó tẹnu mọ́ nìyẹn pé wọ́n ní. Gbàtà Àdùkẹ́ bá mi sọ̀rọ̀ Àdùkẹ́ ṣàlàyé àwọn nǹkan kan fún mi tó jẹ́ ọ̀rọ̀ ìyá sí ọmọ. Ṣé nípa ọkọ ẹni àbí nípa ti tó jẹ́ ẹ̀dùn ọkàn tiẹ̀ sí rẹ̀? Ó ṣàlàyé ọ̀rọ̀ ara ẹ̀ ó dẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ àwọn àbúrò àbí ẹ̀gbọ́n ọkọ tí wọ́n yọ òun lẹ́nu. According to Tope Osoba, ó ní àbúrò ọkọ òun wípé wọ́n tún ṣe kíni wọ́n tún fi tipátipá bóun lò pọ̀ àní nǹkan ṣe Tope Osoba kó tó jáde láyé. Kò sọ fún mi pé wọ́n rèpò òun torí ibi téèyàn ò sí Ọlọ́run wà níbẹ̀. Wọ́n ní pé wọ́n sọ pé bàbá ọkọ àwọn pé ó sọ fún ọkọ àwọn pé kó mọ ibi tí wọ́n bá máa wọn lọ. Nítorí pé wọ́n ń smoke nínú àyíká. Dókítà àti ìránṣẹ́ Ọlọ́run lọ́lẹ́tọ̀ àti mójútó irú nǹkan bẹ́ẹ̀. Nígbà tó ti confess fún mi mo ṣe ní máa bọ̀. Ṣùgbọ́n Tope wọn ní wọ́n máa ronú pé àwọn òwòkọ̀ àwọn pé wọ́n bá wọn sùn káwọn tó kó ní ilé. Ní èèyàn mi ò wà ní Tope Osoba tún mẹ́sẹ̀gì ìyàwó Woli gan ó ní mọ́mì ó ní àní mi ò tún rí owó páàdì. Ogun ni Woli fi gba ìyàwó ní ọwọ́ òun ẹ̀yin èèyàn mi ò wà ní pètèpètè ń ṣẹlẹ̀. Mi ò mọ ọkọ Tope rí. Rí àríra láyé rí ọ̀sẹ̀ tó yẹ kó wá rí mi ni Tope jáde láyé. Ọlọ́run á fojú àṣebí hàn. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. Ó tó ní pé Tope Osoba ti kú ṣùgbọ́n kó tó di pé Tope Osoba jáde láyé àwọn àṣírí kan wà tó sọ fún màmá Woli nínú èyí tí màmá Woli kọ̀ tí ò sọ láti ẹjọ́ yìí ṣùgbọ́n nígbà tí àwọn awuyewuye ọ̀hún wáyé màmá Woli má ti tú àṣírí tó wà láàrin Tope àtòun kódà tó fi kan èyí tó ń bẹ láàrin Tope àtọkọ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ làwọn èèyàn sọ wípé májèlé ni wọ́n fi pa Tope Osoba àwọn kan sì sọ pé ẹni tó jẹ́ ọkọ ẹ̀ òun náà ló pa àwọn kan ní wọ́n pa Tope Osoba spiritually ni bẹ́ẹ̀ ò bá gbàgbé Tope Osoba yìí òun náà ni ó ní àrùn jẹjẹrẹ ọyàn nígbà náà tí ó sì lọ sílé ìwòsàn tí Ọlọ́run ràn án lọ́wọ́ tí wọ́n bá yọ àìsàn náà kúrò lára ẹ̀ níbi tí àwọn kan ti ń gbé kò yẹnu wípé àìsàn jẹjẹrẹ yìí òun náà ló pa Tope Osoba nínú èyí láwọn èèyàn ti rí wípé n tó ṣeé ṣe kó pa Tope Osoba nù ṣùgbọ́n ní kété tí Tope Osoba kú láwọn kan ti ń sọ wípé àwọn ẹbí ọkọ ẹ̀ ló pa làwọn kan sì ń sọ wípé ìrònú ló pa Tope Osoba àwọn kan ń sọ wípé n tí Tope Osoba mu náà ló pa ṣùgbọ́n nínú ìwádìí ẹ̀yìn òní tí ó padà wáyé nínú èyí tí màmá tí orúkọ rẹ̀ ń jẹ́ Kẹ́hìndé Osoba tó jẹ́ wòlíì àgbáyé ó náà ló tú àwọn àṣírí kan lẹ́yìn èyí tí Tope Osoba kú ó náà ní Kúnlé Afọ́d tó jẹ́ gbajúmọ̀ òṣèré ó náà mọ̀ tẹkọ̀ létí láti ṣàwọn ìwádìí kan kí wàá ní Kúnlé Afọ́d sọ nípa kinní ọ̀hún àti pẹ̀lú pé àwọn àsọtẹ́lẹ̀ wo ló padà wáyé kó tó di pé ikú ẹni tí wọ́n ń pè ní Tope Osoba yìí dé kí ni Tope Osoba gan mọ̀ nípa ikú ara ẹ̀ ǹjẹ́ Tope Osoba ti mọ̀ tẹ́lẹ̀ pé òun ó kú àwọn wo ni wọ́n ní wọ́n ń sà sí Tope Osoba kí ló dé tí Tope Osoba ò sì gbé inú àyíká ìjọ mọ́ ṣé lóòótọ́ ni pé Tope Osoba máa ń mu nǹkan wọ́n nítorí pé ó mu nǹkan yìí ni wọ́n ṣe lè kú ò ìyẹn láyìíká ṣé bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ lọ́jọ́ tí Tope Osoba ó kú ta ló fọ̀rọ̀ ńlá kan ránṣẹ́ sí lọ́jọ́ tí Tope Osoba máa kú àwọn wo ni wọ́n pè é lọ́jọ́ náà àti pẹ̀lú pé báwo náà ṣe pé rí ẹ̀ àwọn ọ̀rọ̀ àyájọ́ wo ni wọ́n sọ sí Tope Osoba kí ni tí Tope Osoba rí àtàwọn ọ̀rọ̀ kan tó jẹyọ ń bẹ̀ lẹ́gbọ́ ìyẹn lẹ́nu wòlíì àti táwọn kan ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ìwádìí wa la rí wípé ibi táyé fojú sí ọ̀nà ògbàbẹ̀ lọ ṣùgbọ́n àwọn kọ́ńbọ́ọ̀kì ọ̀rọ̀ àwọn kò mú òkun ọ̀rọ̀ padà jáde lẹ́yìn àwọn ìwádìí kan tá a ṣe nígbà tá à ń kó àwọn ìròyìn yìí jọ òótọ́ ni pé Tope Osoba ti kú ṣùgbọ́n awuyewuye táwọn èèyàn ń sọ jákèjádò pátápátá kí gangan ni àṣírí tó wà ń bẹ̀ kì í ṣe wípé à ń sọ èyí láti má jẹ́ kí Tope Osoba kú lọ sùn à ń sọ èyí láti fi múlẹ̀ àwọn àhesọ tí àwọn èèyàn ń sọ káàkiri orí ayélujára àhesọ wípé ẹ jẹ́ ká gbọ́n tí màmá Woli sọ kí wàá ní ohun tí Kúnlé Afọ́d gan padà rí lẹ́yìn ọ̀rọ̀ ọ̀hún nígbà tí ẹni tá à ń pè ní Tope Osoba yìí tó sọ pé tóun bá ti kú àfikán sí òun sẹ́gbẹ̀ẹ́ ìyá òun níjó gan ti mọ̀ pé òun máa kú tẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ wo ló bá wòlíì yìí sọ ìyẹn Kẹ́hìndé Osoba tó jẹ́ wòlíì yìí tó jẹ́ pé ibi tó ń gbé jìnnà síbi tí Tope Osoba ń gbé kí ló sọ tẹ́lẹ̀ nípa àsọtẹ́lẹ̀ ikú rẹ̀ báwo ló gangan ṣe rí kú lójú ara ẹ̀ sí nígbà tó sọ fún màmá Woli yìí tí wọ́n ní kán fi sòkú òru ni àbí ó ní kán sọ sí gbangba ìgbésẹ̀ wo ni màmá Woli yìí gbé láwọn ìgbà tí kinní ìṣẹ̀lẹ̀ àwọn nǹkan tó jẹ́ ṣe pé kò tí ì hàn fáwọn àwọn èèyàn tẹ́lẹ̀ nípa ikú Tope Osoba ó la fẹ́ nà sátẹ́gùn tá a fẹ́ kẹ́ gbọ́ bí kinní ọ̀hún ṣe ń lọ ọwọ́ ajẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn wò wá tàbí tẹ̀yìn ń gbọ́ wa ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwọn ń bẹ̀ ní ẹ bá wa tẹ̀ sójú ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mọ́ gbàgbé o láti tago kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́
tọ́ra àgbo ọ̀hún ní ọ̀mọ̀ àrán yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò lórí awuyewuye tó ń ṣẹlẹ̀ lórí ikú Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà táwọn kan ń fi kọ́ àrùn jẹjẹrẹ tó mú lọ́rùn táwọn kan sì ń sọ wípé ọkọ ẹ̀ lẹ́jọ́ jẹ́ lórí ẹ̀ táwọn kan sọ pé ọkọ ẹ̀ ló mọ̀ọ́mọ̀ pa ọkọ ẹ̀ ló ta lọ́fà àti pẹ̀lú pé àwọn ẹbí ọkọ ẹ̀ ló fìyà jẹ ṣùgbọ́n àwọn àṣírí kinní ọ̀hún ti wá tú gbayagbaya níbi tí màmá wòlíì ti tú pẹrẹpẹrẹ kinní ọ̀hún tí ọmọ ọ̀dọ̀ rẹ̀ ẹni tí wọ́n jọ ń gbéǹgbà náà sì ṣàlàyé ń tọ́pọ̀ nípa ikú Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ọmọbìnrin yìí ó rí kinní ọ̀hún tán iye ọmọ tó ń gbé lọ́dọ̀ ẹ̀ ó ṣàlàyé ikú ẹ̀ àwọn àsọtẹ́lẹ̀ tó tí wòlíì náà sì sọ àtọ̀rọ̀ tó ń gan sọ fún wòlíì gbogbo ẹ̀ lẹ́fẹ́ gbọ́ nínú kinní ọ̀hún ẹ já pé káàkiri orí social media àwọn tí wọ́n ń sọ pé irú ikú tó pa Tọ́pẹ́ rèé kí wọ́n lè rí i pé tuntun tó jáde lórí kinní ọ̀hún àsọtẹ́lẹ̀ tí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà sọ àtiwádìí táwọn èèyàn ṣe lẹ́yìn ẹ̀ gbogbo kinní ọ̀hún la kó jáde fún yín láti ṣíà ẹ̀ káàkiri orí social media àwọn tí wọ́n ń sọ nípa Tọ́pẹ́ kí náà lè rí i pé bọ́rọ̀ ọ̀hún sì jẹ́rìí ohun tí kẹ́ẹ̀ ṣe fún wa ni pé tẹ́ ò bá ti tẹ subscribe button tẹ́lẹ̀ ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ wá mọ́ gbàgbé láti tẹ aago tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tó rò ní ọmọ àrán yín létí nígbàkúgbà tí àwọn ìwádìí àti àwọn ọ̀rọ̀ kan bá ń jáde ẹ̀já ṣíà ẹ̀ káàkiri social media ẹ̀já pèkálé ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀. wọ́n ní pé níbi tí àwọn kan ti ń gbé Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà lọ ibẹ̀ ni Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ti ń pariwo wípé wọ́n fẹ́ lọ pa mí ni o ẹ gbà mí lọ́wọ́ wọn o. ìbáṣepọ̀ wa ó ju àǹfààní à ń ríra wa lọ. ṣé òun ò fẹ́ wá ní àbíwò ni. a lè má sọ̀rọ̀ a lè má sọ̀rọ̀ a má sọ̀rọ̀ a ṣàlàyé fún mi ohun tó bá ń ṣe èmi náà bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìyá sí ọmọ ó ń carry me along. ọkọ Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà wọ́n need láti answer a lot of questions including his siblings àní pétépété. ǹjẹ́ tiẹ̀ láǹfààní àbí ìjọ tiẹ̀ láǹfààní láti rí kẹ̀lẹ́ jókòó sọ̀rọ̀. a ní àǹfààní láti ríra ṣùgbọ́n ìbáṣepọ̀ wa ó ju àǹfààní à ń ríra wa lọ. ṣé òun ò fẹ́ wá ní àbíwò ni. a lè má sọ̀rọ̀ a lè má sọ̀rọ̀ a má sọ̀rọ̀ a ṣàlàyé fún mi ohun tó bá ń ṣe èmi náà bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìyá sí ọmọ ó ń carry me along. òun tó ń gbé káàkiri pé àwọn mú nǹkan ó fa nǹkan ọkọ sọ pé tó bá ti mú kú mọ̀ ẹ̀ tán ibi tó máa jókòó sí ni wasted ọ̀rọ̀ yẹn bó lè ṣe gẹ́gẹ́ bí ìyá sọmọ yìí. ṣe rí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ìbànújẹ́ ni ṣọ́rọ̀ mi yé yín. àbọ̀ ìmà. èmi ò rí nǹkan lọ́wọ́ ẹ̀rí kó mu ṣùgbọ́n ó confess fún mi. ó sọ fẹ́yìn. bẹ́ẹ̀ ni gbogbo nǹkan yẹn dẹ̀ kéré wájú Ọlọ́run ni mo ṣe ní máa bọ̀ a máa yanjú ẹ̀ ẹ mọ̀ pé kì í ṣe nǹkan tó wù ú tó fi lanu tó fi sọ ká lè ṣàtúnṣe lórí ẹ̀ náà ni mo ṣe máa bọ̀ Àdùkẹ́ máa bọ̀ ká fi dídà tèmi mo ti fẹ́ kó máa bọ̀ ti pẹ́. mọ́mí lára àwọn tí wọ́n bá a sọ̀rọ̀ wọ́n bá a lórí sọ̀rọ̀ ẹni ti fẹ́ Tọ́pẹ́ rí oní tíátà lọ́nà wáyé òun náà wá jẹ́ wòlíì nílànà ti Celestia ó ní nǹkan tí Tọ́pẹ́ ń ṣe ó ń fa kíní kan ó mu kíní kan ó ló wà nù lànà àwọn pé téèyàn bá ń ṣerú ẹ̀ wọ́n lè gbà kúrò lọ́wọ́ èèyàn ó lè pé nínú fídíò tẹ́lẹ̀ náà ṣe lórí alórí dáadáa àwọn èèyàn tí ẹ ti touch life wọn nípa pé ọmọ tó mú kú tí ò mú mọ́ eléyìí máa ìyàwó lẹ́kọ́ sí ìtọ́kọ tọ́kọ ò ṣe lórí láti gbà kúrò lẹ́nu ẹ̀ yìí. ṣe rí mi ì fẹ́ kí anybody quote mi nítorí pé tó bá jẹ́gbà tí Tọ́pẹ́ ti wọnú ayé arákùnrin yẹn ṣọ́rọ̀ mi yé yín ni Tọ́pẹ́ ti wá mi wá tí mo ti adopt her as a daughter àtúnṣe rẹpẹtẹ ti máa wà lórí ẹ̀ èmi náà dẹ̀ ń carry along àjọ ń sọ̀rọ̀ bóyá due to iṣẹ́ ẹ mọ̀ ìgbà mi ò lè lọ location ó lè má jẹ́ kó ráyè ọ̀nà wá dẹ̀ jì síra wa Ìjẹ̀dẹ̀ ni mo wà Lẹ́kí ló wà ó lè má jẹ́ kó ráyè àti rí mi ìjọ tí mo tún wá kàn nípa pé à ń láti ríra tí òde kan pa èmi àtàwọn àbúrò ẹ̀ pọ̀ ó yá máa bọ̀ níbẹ̀ wọ́n máa ṣọ́ ń bẹ̀ mo ti raṣọ tiẹ̀ gbáṣọ tiẹ̀ kó máa bọ̀ kò tún láǹfààní àti wá. tó tiẹ̀ gbáṣọ yẹn ṣé ń mú fún. kò rí aṣọ yẹn gbà òun àti dispatch tó ní ágíúmẹ́ǹtì rẹpẹtẹ táṣọ ṣàṣe rábàràbà aṣọ yẹn padà wá bá mi mo tún bá wí lórí ọ̀rọ̀ aṣọ ní màámi ẹ má bínú. wọ́n mi ìtàn wà sọ nípa wòlíì tí ayé ń gbọ́ tó ń rí tó ń lò dára fẹ́ pé àwọn tí wọ́n kàn sí wọn ń jẹ́rìí ságbára tí Ọlọ́run bá tó fún yín àdúpẹ́ ìyẹn tí Tọ́pẹ́ wá rìn mà spiritually ojú ò lè fi wò ó ẹni tó ó mú yín bí ìyá ẹ mú bí ọmọ wàá sórí ọ̀fẹ́ àti ríra spiritually ojú ò lè fi wò yín mà.
ojú tí mo fi wòye ni pé àkọsílẹ̀ láyé yìí kò ní tàsé a lè mọ́kọjọ Ọlọ́run lọ kómi ohun tá a lè máa rí Ọlọ́run yìí ń rí jù wá lọ bí Ọlọ́run ṣe kọ́ ló ṣe rí tọ́lọ́run bá ńlá máa ríra a máa jọ wà pọ̀ àkọsílẹ̀ Ọlọ́run máa wá sí ìmúṣẹ bọ́lọ́run ṣe kọ́ ṣùgbọ́n ìbáṣepọ̀ wa tá a bá ń ríra gan tá a jọ ń sùn tá a jọ ń jí mi rò pé bóyá a tún lè máa jà ní ìṣẹ́jú níwọ̀nba àgbà tá a jọ wà ìfẹ́ la fi jọ wà Ọlọ́run dẹ̀ fi ohun ara wa ṣe ìtùnú fúnra wa jẹ́ pé tó bá gbọ́ ohùn mi ìtùnú ni fún tí bá gbọ́ ohùn ẹ̀ ìdùnnú ni fún mi. bí Tọ́pẹ́ ṣe padà súnmọ́ yín ìgbà olè lè ṣẹlẹ̀ yá mo fẹ́ mú yín ní ìyá tí mi nímọ̀ yẹn mo fẹ́ rí lára Kẹ́hìndé Ọ̀ṣọ́bà. Tọ́pẹ́ ti ń súnmọ́ mi láti 2024 nígbà tó yá ó tún ṣeré lọ ó padà wá ní 2025 láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí Tọ́pẹ́ ti ń súnmọ́ mi ló ti máa sọ pé Mommy, I want you to adopt me. Ìgbà tó padà wá ní 2025 mo fẹ́ bínú mo tún fà á mọ́ra gẹ́gẹ́ bí ìyá sí ọmọ àwa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa fúlì bí a bẹ̀rẹ̀ sí ní chat ìyá àti ọmọ láti May 2026. bí oṣù mẹ́ta sẹ́yìn. bẹ́ẹ̀ mẹ́ta sẹ́yìn. bẹ́ẹ̀ ni chat yẹn ó lágbára ẹni tó bá wà láàrin wa kò lè sọ pé bóyá bí oṣù mẹ́ta sẹ́yìn torí a ti máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ so a continue láti bẹ̀rẹ̀. dókítà àti ìránṣẹ́ Ọlọ́run lọ́lẹ́tọ̀ àti mójútó irú nǹkan bẹ́ẹ̀ nígbà tó ti confess fún mi mo ṣe ní máa bọ̀ Ọlọ́run dẹ̀ rí pé orí alóore la wà yìí àìmọye òbí àìmọye ìyá ló lè testify sí àtẹ̀yìntà tún gbà sáyìíká ibi tó ṣáà ti mú nǹkan nìyẹn ẹ̀ ti mú wá adẹ̀ mú sílẹ̀ bí Ọlọ́run dẹ̀ fún lálàáfíà ó dẹ̀ ń ṣe dáadáa níbẹ̀ so ó yé Ọlọ́run torí ọgbẹ́ ọkàn ní ìbànújẹ́. màmá Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà Kẹ́hìndé Ọ̀ṣọ́bà ó kọjọra wọn ni àbí ìbátan gidi ni. ẹ ṣe sà ọmọ Ọ̀ṣọ́bà kan náà ni wá ṣé mọ̀ pé àwọn surname kan máa ń wà tó jẹ́ pé wọ́n máa ń pọ̀ wọ́n lè má jẹ́ ọmọ ìyá kan náà wọ́n lè má jẹ́ ọmọ bàbá kan náà wọ́n dẹ̀ lè má jẹ́ ọmọ tẹ̀gbọ́n wọ́n lè má jẹ́ ọmọ tàbúrò ṣọ̀rọ̀ mi yé yín but the same surname ni wọ́n jọ ń jẹ́. bó wàá lẹ bí yẹn. bẹ́ẹ̀bí yẹn ṣe tóbi tó ọmọ Ọ̀ṣọ́bà kan náà ni wá ọmọ Abẹ́òkúta kan náà ni wá ọmọ Korowa kan náà ni wá. ní àdúgbò. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. a jẹ́ pé tọ́ bá rí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà lọ́dọ̀ yín. bẹ́ẹ̀ni tẹ́ bá mú mọ́ra kò sí àṣìyà ń bẹ̀. ọmọ ilé ni mo mú mọ́ra. torí lórí ètò yìí èmi ti bèèrè lọ́wọ́ nígbà Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó ṣe tíátà Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà tó jẹ́ olóṣèlú ńlá bó o làjọṣepọ̀ yín. bàbá wa nìyẹn olórí ẹbí pátápátá nìyẹn. báwa ni àárín àti àwọn tí wọ́n jẹ́ maternal side ẹ̀ pátánà lẹ́yìn ẹbí bàbá ní àwọn ẹbí ìyá ńkọ́ kí làjọṣepọ̀ yín. tó káàkiri ẹ̀ tí ń wà tí ẹ̀ ti ń bọ̀ wá èyí tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ pàápàá nínú ẹbí Ọ̀ṣọ́bà ọ̀rọ̀ ọ̀hún ó ti di tó tabá gbá tó tabá wò pàápàá bí àwọn kan ti ṣe wà tẹ́ pé bí wọ́n ti ṣe ń gbé kínní kiri ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ó bá ti wá rí báyìí àfi ká tọ ọlọ́rọ̀ lọ ẹnu náà ni ó ti dùn ẹnu náà ni a ti lè gbọ́ dáadáa mọ̀mọ́ ẹ kú aláfẹ́ra kù tí Tọ́pẹ́ ọmọ Ọ̀ṣọ́bà ọ pẹ̀lú ògbọ́lọ́ ọlọ́ba adáwọ́ ilé ìdùnnú nínú mọ̀lẹ́bí mà ẹ rà mà. It has been fully confirmed and established wípé Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà jẹ májèlé ni according to the family wọ́n láwọn ti confirm ẹ̀ páwọn lè ti ní report ẹ̀ lọ́wọ́
wọ́n sọ fún ọkọ àwọn single mothers. Ọkọ àwọn single mothers náà ni wọ́n announce ní orí platform wọn wípé àwọn family Tope Osoba wípé wọ́n ti confirm wípé májèlé ni ọmọ àwọn jẹ. According to them, wọ́n ní ọmọ àwọn òkúkú cancer o, wọ́n ní Tope Osoba is fully okay. Ẹ̀yin èèyàn mi ò lẹ́yìn ìgbà tí a tún wá ń gádà rìpọ́ọ̀tì lọ́wọ́ mo tún wá gbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló ṣẹlẹ̀ ní ọjọ́ tí Tope Osoba kú gangan. Wọ́n ní pé níbi tí àwọn kan ti ń gbé Tope Osoba lọ, ibẹ̀ ni Tope Osoba ti ń pariwo wípé wọ́n fẹ́ lọ pa mí ni o, ẹ gbà mí lọ́wọ́ wọn o. Wọ́n ní àwọn lasma yẹn ṣàpadà gbé wọn dé police station. Nígbà tó yá ni wọ́n padà kúrò police station. Wọ́n ní alẹ́ ọjọ́ náà ó ná padà gbọ́ wípé Tope Osoba ti kú. Ẹ̀yin èèyàn mi ò kí ló ń ṣẹlẹ̀ gangan. Something is happening, pìtìpìtì ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì lórí ọ̀rọ̀ Tope Osoba. There is a lot of evidence online. Ọkọ Tope Osoba wọ́n need láti answer a lot of questions including his siblings. Àní pìtìpìtì òun Tope Osoba náà wọ́n ń pariwo ṣùgbọ́n kò kàn sọ̀rọ̀ sí online ni. Ó ń send a message sáwọn tó tún súnmọ́. Ó ní ẹjọ́ nítorí Ọlọ́run ẹ gbà mí. Ẹ̀yin èèyàn mi àní wọ́n na Tope Osoba. According to Tope Osoba, ó ní àwọn àbúrò ọkọ òun ó ní ṣe náà máa ń na òun ní ìnàkúnà lálùbọ́mí ẹ̀wà. Ẹ̀yin èèyàn mi ò according to Tope Osoba, ó ní àbúrò ọkọ òun wípé wọ́n tún ṣe kíni, wọ́n tún fi tipátipá bóun lò pọ̀. Àní nǹkan ṣe Tope Osoba kó tó jáde láyé. Ó ní pìtìpìtì ní àwọn fámílì ọkọ Tope Osoba. Fún ẹ̀yin tá ẹ̀ tí ì gbọ́ àwọn ìròyìn kọ̀ọ̀kan, ẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀. Nígbà tí ọkọ àwọn single mothers nígbà tó ń ṣe láìfù lọ́wọ́ lọ́jọ́ kan, òun ni ẹni tó jẹ́ ex-boyfriend di Tope Osoba ló mà pé ní kí ló sọ. Ó ní òun àti Tope Osoba làwọn jọ lọ sọ́dọ̀ Woli yìí o as boyfriend and girlfriend káwọn lọ pray sí relationship àwọn. Ó nígbà táwọn débẹ̀ ṣàdédé ni Woli sọ fún òun wípé kí òun mú orúkọ ìyá òun wá, ìyẹn boyfriend ní Tope Osoba. Ó náà tún sọ pé kí òun bọ́ aṣọ òun kóun kó fún àwọn. Ó nígbà tó yá lòun ṣàdédé rí wípé òun bá ro òun ní Àbújá. Ó nígbà tó yá lòun bẹ̀rẹ̀ sí ní rí online. I think after a week lòun rí wípé Tope Osoba àti pastor ti ń fẹ́ra wọn. Ó lóun pe Tope Osoba pé kí ló ń ṣẹlẹ̀ gangan. Last week lèmi àti ẹjọ́ lọ sọ́dọ̀ máa yí ìṣàlàyé fún mi. Ó ní Tope Osoba bá blọ́ọ̀kì òun dànù. Ó níyẹn fi kọ̀ǹfàmù wípé oògùn ni Woli fi gba ìyàwó ní ọwọ́ òun. Ẹ̀yin èèyàn mi ò àní pìtìpìtì ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn pìtìpìtì kan wá ń ṣẹlẹ̀ sí Tope Osoba nínú márèèjì òun àti Woli. Ẹ̀yin èèyàn mi ò kò tún wá tán síbẹ̀ o. Tope Osoba tún lóyún, ó lóyún ìbẹ́ta. Wọ́n tún ná títí tí oyún fi bàjẹ́ ní ara ẹ̀. Àbẹ́ẹ̀ rí wípé wàhálà ń ṣẹlẹ̀. Èyí fún gángbà tó yá àwọn kan sọ wípé Tope Osoba máa ń mẹ́sẹ̀jì àwọn. Ó máa ń sọ wípé bó tiẹ̀ ṣe 5,000 bóun wà. Ẹ̀yin èèyàn mi ò àní Tope Osoba tún mẹ́sẹ̀jì ìyá Woli gan. Ó ní mọ́mì o, ó ní àní mi ò tún rí owó páàdì. Ìyẹn owó páàdì tó yẹ kí òun fi ṣe menstruation. Ó ló máa le gan ni. Àló tún mẹ́sẹ̀jì àwọn kan. Ó ní ẹjọ́ ẹ fún mi 10,000 naira. Ìyá máa jẹ Tope Osoba. Àní nígbà tí Tope Osoba tún fẹ́ gbẹ̀mí mi, ó tún send voice note sí ìyá Woli tẹ̀ ń wò lókè. Ó sọ fún wọn. Ó ní mọ́mì o, ẹ máa bọ̀. Ó ní wọ́n wá gbé òkú òun. Ó ní torí pé kán lè sin òkú òun dáadáa. Ó lóun ò fẹ́ jẹ́ kó òkú òun ráre. Ó ní kán máa bọ̀. Tẹ́ bá rí the way tó ṣe ń sọ̀rọ̀ gan, ẹ máa mọ̀ wípé ọmọbìnrin yìí ti fẹ́ gbẹ̀mí mi. Ẹ̀yin èèyàn mi ẹ gbọ́. Mẹ́sẹ̀jì kan sílẹ̀ fún mi kó tó kú. Mẹ́sẹ̀jì náà ni mo fẹ́ kẹ́ ẹ gbọ́ yìí. Mọ́mí, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó wá gbóògùn mi nílé. Kó lè fún mi dáadáa, ẹ jọ̀ọ́. Ẹ kàn máa bọ̀ straight. Ẹ bá ti dé junction ẹ̀yà to the left. Ẹ jọ̀ọ́. Kí n jẹ́ kó wá gbé òkú òun nílé kán lè sin òun dáadáa. Ẹ̀yin èèyàn mi ò Tope Osoba must get justice. She must get justice. Onípìtìpìtì òun lọkọ Tope Osoba àti fámìlì ọkọ Tope Osoba. Olórí burúkú ni gbogbo wọn. Sọ̀pọ̀nà la padà pa wọ́n. Èyí táwọn kan gbéra kiri pé kérúbù ni mọ̀mọ́ lóòótọ́ ṣùgbọ́n ọkọ ṣẹlẹ̀ àbí ìjọ aláṣọ wọn ti papọ̀ náà di pàǹpálẹ̀ lórí ni tó bóòlù ṣe lè gbé ilé ṣọ́ọ̀ṣì màmá tí ò ní rí màmá bóyá ìmùlẹ̀ kan ti wà níbì kan ni gbélé nǹkan mà táwọn kan gbé káàkiri ẹnu. àìní àròjinlẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé àwọn èèyàn way of thinking oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ thinking faculty ẹlòmíì lò mi ò mọ ọkọ Tọ́pẹ́ rí. rírí àríra láyé rí ọ̀sẹ̀ tó yẹ kó wá rí mi ni Tọ́pẹ́ jáde láyé
ọ̀sẹ̀ tó yẹ kí ọkọ ẹ̀ kó wá rí mi ọ̀sẹ̀ ẹni Tọ́pẹ́ jáde ní ayé. pípé ọkọ ẹ̀ nǹkan ti mà bá mi sọ̀rọ̀ èmi àti ọkọ Tọ́pẹ́ ò kì í ṣọ lọ́rọ̀ èmi àtàdùkẹ́ ọmọ mi tí mo gbà tọwọ́ tẹsẹ̀ lọ lọ́rọ̀. So láìpẹ́ ìtẹ́mi àtọkọ sọ̀rọ̀ nígbà tí Àdùkẹ́ ṣàlàyé fún mi tó Àdùkẹ́ ò fi inú hàn mí pé nígbà tí Àdùkẹ́ pè mí ní on the 2nd August 2nd ní Àdùkẹ́ ṣẹ̀ṣẹ̀ ń láhùn. Àdùkẹ́ ò láhùn fún mi pé láti bí ọ̀sẹ̀ mẹ́ta ọkọ òun léhùn jáde kò lé. Ngbà tádùkẹ́ bá mi sọ̀rọ̀ gan tí mo ní gbé aago fún ọkọ ẹ̀ ó ní màmí ẹ jẹ́ ń sẹ́ǹdì nọ́mbà wọn sí yín. Ó dẹ̀ sẹ́ǹdì nọ́mbà ẹ̀ mo dẹ̀ pé lẹ́sẹ̀kẹsẹ̀ pé kó wá rí mi o ọ̀rọ̀ wà torí ìgbà tádùkẹ́ bá mi sọ̀rọ̀ Àdùkẹ́ ṣàlàyé àwọn nǹkan kan fún mi tó jẹ́ ọ̀rọ̀ ìyá sí ọmọ. ṣé nípa ọkọ ẹ ni àbí nípa ti tó jẹ́ ẹ̀dùn ọkàn tiẹ̀ sí rẹ̀? Ó ṣàlàyé ọ̀rọ̀ ara ẹ̀ ó dẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ àwọn àbúrò àbí ẹ̀gbọ́n ọkọ tí wọ́n ń yọ òun lẹ́nu. Àbúrò àbí ẹ̀gbọ́n ọkọ yẹn kò ṣẹ̀ṣẹ̀ ń ṣàlàyé ìyẹn ó ti fi 2004 sọ̀rọ̀ ìyẹn rí. tó ṣe lọ́dọ̀ máa yẹn ń gbà náà lọ́rùn àbí? ó ti towards end yẹn ó ti sọ fún mi rí pé wọn ò bá òun rẹ̀ ó ti sọ̀rọ̀ yẹn rí. èmi dẹ̀ wò pé gbogbo yẹn common káàkiri kò síbi tí ò ti ń ṣẹlẹ̀ with time gbogbo ẹ̀ máa wà okay. débi pa tún sọ mo tún sọ fún mo rántí mo sọ pé ẹ tó bá ti bímọ nísìnyẹn everything ó máa die down ọkọ bẹ́ẹ̀ yẹn ìyẹn mo ṣe ní kọ́kọ́ wá rí mi. ọkọ dẹ̀ agree pé òun máa wá pé òun á pè mí ní ọ̀sẹ̀ tí Àdùkẹ́ jáde láyé yẹn ìjọ tóun bá máa wá òun máa jẹ́ kí n mọ̀. so mi ò lè ro bí ṣálọ́mọ fẹ́ rokú sọ́mọ ẹ̀ ní adìyẹ téèyàn ń sì gan ènìyàn ní rokú sí tọ́kílẹ̀ sí ọmọ. so mi ò ro kankan pé nǹkankan pé Tọ́pẹ́ ikú jìnnà sí gbogbo nǹkan tó wà nílẹ̀ níjọ́ yẹn bí kan dé church kan dúró dèmi ni kí wọ́n bá wọn níbẹ̀. so làǹtí ẹ̀ wá ṣàlàyé fún mi pé kò wà comfortable mọ́ pé làwọn ṣe gbé lọ. inú àwọn text message Àdùkẹ́ náà ó wà níbẹ̀ pé ọkọ mi ní kí n máa bọ̀ lọ́dọ̀ yín. so bí yẹn ṣe jẹ́. ìjọ tó wá jẹ́ láìsí máa kí ló ṣẹlẹ̀ ní ọ̀nà wà? mi ò sí nílé. Àdùkẹ́ fúnra rẹ̀ mọ̀ pé mi ò sí nílé pé máa délé báwọn ni. nítorí ibi tí mo lọ kì í ṣe ijọ́ yẹn gangan níjọ́ tí ó jẹ́ àkọ́kọ́ tí máa lọ síbẹ̀. bàbá aládùúrà ṣaláìsí wọ́n dẹ̀ jẹ́ godfather fún mi. for good 8 days la fi ń pààrà ibẹ̀ láti máa lọ máa bọ̀ fún service of song tí gbogbo ìyànẹ́sí wọn lọ ń ṣe níbẹ̀. abúlé Ẹ̀gbá ni mo wà. ìjọ Tuesday yẹn tún wá jẹ́ unification meeting tí gbogbo unification máa nípàdé pọ̀ níbẹ̀. ibi tí mo dẹ̀ ń jókòó sí iwájú ni ó ń ṣe ibi tí mo lè máa gbé kọ́. kí n tó jókòó ká tó bẹ̀rẹ̀ meeting yẹn ni mo ti pè pé ṣé ti kú ò lé tó tún sọ fún mi pé bátìrì mọ́tò mo ní ṣe ká ra bátìrì mọ́tò ó ní ká má rà ó láwọn máa ṣáàtà mọ́tò. so mo ti lọ́kàn pé ó ń bọ̀ mo dẹ̀ ti lọ́kàn pé tó bá dé á dúró dè mí máa bà á nílé ní church. ní church. bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n máa pè mí a ti bẹ̀rẹ̀ program inú báàgì ní fóònù mi wà. ẹ̀mí mi kàn yọ fóònù yẹn ni mo rí pé ó ń vibrate mọ́ báàgì yẹn mo dẹ̀ yọ DPO ni mo rí tó pè ló pè. ẹ̀rù tiẹ̀ kọ́kọ́ bà mí pé àbí àwọn ọmọ tó wà nílé àbí nǹkan kan ó ṣẹlẹ̀ mi ò lè gbé n bá text DPO pé mo wà ní service but ó wá reply mi pé it's very urgent. mo wá ń dúró kán gbé orin kan ní service yẹn kí n lè pé torí mi ò lè kúrò ní mi ò lè rí ọ̀nà jáde iwájú ni mo wà níbi tí mo jókòó sí. mo ṣe wá gbé orin bí mo ṣe pé DPO nìyẹn ló wá ní there's one Tope Ọ̀ṣọ́bà ń bí ó ní ọmọ yín ni òun jẹ́ ọ̀dọ̀ yín ló ń bọ̀ mo ní lóòótọ́ ni ọ̀dọ̀ mi ló ń bọ̀. wọ́n á ní kí ló ṣe mo ní kò sí nǹkan kan pé gbogbo ẹ̀ náà la gbọ́rọ̀ Ọlọ́run máa ká pé
ẹ jẹ́ kán dúró dè mí màá wá gbé kó ń bẹ̀ fúnra mi mo ní ẹ bá mi tọ́jú ẹ̀kẹ́ tí kí àwọn màá wá síbẹ̀. Ìgbà tí mo wá rí i pé táìmù ń lọ kí n má kàn dá wọn dúró jù síbẹ̀ mo wá pè wọ́n mo ní ẹ máa lọ sí church màá wá bá yín ní church. Nígbà tó máa dé church wọ́n ti bẹ̀rẹ̀ service of song lẹ́yìn program tí wọ́n parí láàárọ̀ fóònù mi ti wà nínú báàgì mi. Ìgbà tí máa yọ fóònù mi mo ti rí miss calls wọn mo dẹ̀ pè wọ́n padà. Mo ní bo lẹ́wà wọ́n láwọn ti pè yín mà wọ́n ní mo wà ní program ni wọ́n ní àwọn ti ń lọ mo ní bo lẹ́ ń lọ mo ní ẹ dá Tọ́pẹ́ padà sí ṣọ́ọ̀ṣì sí church. Wọ́n wá ní àwọn ò dá Tọ́pẹ́ padà pé àwọn ti ń lọ. ẹ ló mà ta ló ṣe lè fún yín mà. Mi ìmẹ́ tó gbé fò bí àdírẹ́sà níbi kan ní wọn kì í ṣe Tọ́pẹ́. Wọ́n á ní àwọn tí ń lọ bóyá náà wọ́n ti dé ibì kan ṣá páwọn ń lọ sí hospital lọ́sẹ̀ àsọfún mi páwọn ń lọ mo lókè ti gbọ́ bọ́ mi ò rí kọ́ wọn gbà tó dẹ̀ di àárọ̀ dókítà mi ló ń ṣe àwọn strange things kan ó kọ́kọ́ gba kọ̀ọ̀kan ó pariwo mo ní kí ló ṣẹlẹ̀ gbàgbà tí wọnú mọ́tò ó ti gba kọ̀ọ̀kan ó ti gba òun ti mọ̀ àbí. ó dà pé òun ti mọ̀ kò dẹ̀ sí ohun kankan ó tún gba kọ̀ọ̀kan ní mọ́tò tó ṣe bákan bí mi ṣe gbé fóònù mi nìyẹn mo wá ń bá pè wọ́n. Ìyá dírẹ́sà yẹn ló ń pè títí tán fi gbé Tọ́pẹ́ tó fi gbé kó lé nọ́mbà ẹ̀ wà ní ọwọ́ mi. Mo wá pè kí ló bá ní wọ́n mà pàpàkú lánàá language yẹn wá ó ṣe bákan lára. mo wá ní irú kúkú òṣìwò nìyẹn tí mo tiẹ̀ bára jẹ́ tí mi ò gẹ̀ẹ́tì ara mi bá já kó lórí aago bá pe ọkọ Tọ́pẹ́. Mo bá níbo ló wà ó bá lóhùn mo ní Tọ́pẹ́ ńkọ́ ló bá ní wọ́n sọ pé ó kú mo níbo ló wá wà ó ní police station mo ní ó dẹ̀ tí ìwà Tọ́pẹ́ ló bá gbé fóònù fóbìnrin kan bóyá ọlọ́pàá nìyẹn ṣá ló bá ní àwọn ẹ̀gbọ́n Tọ́pẹ́ wà pẹ̀lú ẹ̀ máa ní òkè sẹ́ẹ̀dì nọ́mbà àwọn ẹ̀gbọ́n ẹ̀ sí mi ó wá sẹ́ẹ̀dì nọ́mbà àwọn ẹ̀gbọ́n ẹ̀ sí àṣà àwọn ẹ̀gbọ́n yẹn wà pẹ̀lú Tọ́pẹ́ lánàá tí wọ́n fi wá sí church. Wọ́n jọ dé ṣọ́ọ̀ṣì yín ni. Bẹ́ẹ̀ ni lọ́dọ̀ mi làwọn àǹtí yẹn wá ṣàlàyé fún mi pé àwọn jọ débẹ̀ lánàá ni pé ńgbà táwọn dúró dè mí táwọn á rí bí Tọ́pẹ́ ṣe é ṣe torí láàárọ̀ tí Tọ́pẹ́ bá mi sọ̀rọ̀ àlàáfíà ara even in the police station tó bá mi sọ̀rọ̀ àlàáfíà ara ni ó fi bá mi sọ̀rọ̀ I could remember tí mo sọ pé maka Psalm 23 pé the Lord is my shepherd I shall not want ó dẹ̀ bẹ̀rẹ̀ sí kà á lọ lórí fóònù yẹn mo ti ẹ̀ṣẹ̀ rántí sìn ni tó bá mi sọ̀rọ̀ dáadáa ó bá DPO ṣeré tọ́jọ́ sọ̀rọ̀ tọ́jọ́ ṣe gbogbo ẹ̀ kí DPO tó náà fún ọ ló pé kọ́ lọ ra snacks pé kọ́ má ra tẹ̀gbẹ́ títì fún ti eatery ní kọ́ rà fún wọn ní ayádẹ́sà ò dẹ̀ pè mí anybody ò dẹ̀ pè mí pé Tọ́pẹ́ ṣaláìsí kankan bẹ́ẹ̀ yẹn so aṣáà sọ̀rọ̀ yẹn síbẹ̀ ṣá mo wá bàbá ọkọ ẹ̀ wá pè mí pé àwọn fẹ́ bá mi sọ̀rọ̀ èmi wá rí fásitì bàbá ọkọ ẹ̀ pé kọ́ pé àwọn ẹ̀gbọ́n àwọn àǹtí ẹ̀ bàbá ọkọ ẹ̀ wá ní pé gẹ́gẹ́ bí ìyá sí ọmọ pé èmi làwọn máa pè mo ní ẹ pé àwọn àǹtí ẹ̀ náà pé nọ́mbà ẹ̀ wà lọ́wọ́ ọmọ yín ló fún mi ní nọ́mbà pé wọ́n pè bàbá yẹn ṣáà sọ̀rọ̀ pé kò tiẹ̀ wá yí àwọn bí àgbàlagbà ni wọ́n prolong ọ̀rọ̀ yẹn much mo ṣáà ní pé ẹ lọ pa àwọn àǹtí ẹ̀ so mo rò bí bàbá yẹn lọ pé àwọn àǹtí ẹ̀ tíyìn àtàwọn àǹtí ẹ̀ bá pera wọn ní ọkọ ẹ̀ wá kò yìí dé ọ̀dọ̀ àwọn kò tí ì wà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn so a ṣáà ń sọ̀rọ̀ mo á rí i pé wọ́n ń ṣe a lot of program mo á gbọ́ tí ọkọ sọ pé police station ló kú sí DPO náà ti gbọ́ pé wọ́n ṣe program pé police station ló kú sí báwo ṣé òkú ẹ̀ náà wá gbé lọ sí church àbókù ẹ̀ ló wá juwọ́ sí àwọn last man padà nígbà tó ń lọ so program kan tún wá come up program yẹn wá ní ẹni wá sọ pé ọ̀dọ̀ ìyá Kẹ́hìndé Ọ̀ṣọ́bà ni wọ́n ń lọ ṣé bẹ́ẹ̀ náà ti fẹ́ lọ pa ẹni yẹn fi question mark sí ó béèrè so mo tún wá rí i pé èèyàn kan náà ṣe program tó ní èmi àtọkọjọ di bargain gbogbo ẹjẹ aláṣọ funfun ìyẹn ló jẹ́ gbogbo àwọn kinní yẹn jẹ́ kí n release tó wà lọ́wọ́ fídíò tó wà lọ́wọ́ mi kán lè mọ nǹkan tí Tọ́pẹ́ tó ń go through lọ́dọ̀ ọkọ ẹ̀ àrà tó ń fi ń dá níbẹ̀ and fídíò yẹn
Tọ́pẹ́ ò ṣe fún mi pé kí n release ẹ̀ síta torí mi ò ọ̀rọ̀ ìyá sí ọmọ ni anything chat láàrin mi àti ẹ̀ it's private. bẹ́ẹ̀ni. Anybody ò lè expect mi pé kí n gbé chat mi àti Tọ́pẹ́ síta toro ní kálukú kàn sọ oríṣiríṣiríṣi no mi ò lè roku sí ó fi ẹ̀dùn ọkàn ẹ̀ ó fi ń wọ̀n mí ó wọ́pù náà fún mi ni mo dẹ̀ ní láti fi pamọ́. mọ́mì bóyá súnmọ́ gẹ́gẹ́ bí ọmọ ìkan tí wọ́n tún gbé káàkiri ìgbó tiẹ̀ bá yín sọ pé ní ọ̀dọ̀ ọkọ wọn rèpò òun. kò sọ fún mi pé wọ́n rèpò òun torí ibi téèyàn ò sí Ọlọ́run wà níbẹ̀ even gbà tó ń lé jáde ńlé kò sọ fún mi pé òun ti kú òǹlé bíi 3 weeks tó bá sọ fún mi pé wọ́n lé òun jáde ńlé má ti pe driver èmi àtàbúrò ẹ̀ á ti lọ gbé Àdùkẹ́ ò bá mi sán nígbà tí kinní yẹn ti wá ṣòkè ẹ̀ on the second ló send gbogbo text message yẹn tó dẹ̀ kúrò láyé lọ́n the 4th kò dẹ̀ send ẹ̀ sí mi pé kí n send ẹ̀ jáde sórí Facebook àbórí nǹkan kan ó send ẹ̀ sí mi gẹ́gẹ́ bí ìyá sọmọ ni Àdùkẹ́ ò bá mi sọ pé bọ̀bọ́ yẹn lé òun jáde on id ni a tún máa sọ̀rọ̀ bọ̀bọ́ yẹn dáadáa ni ọ̀rọ̀ àwọn àbúrò àtẹ̀gbọ́n ẹ̀ nìkan ló kàn wá sọ pé wọ́n yọ wọn lẹ́nu nínú ọ́díò tó sẹ́ndì sí àti fídíò. yes kò bá mi sọ mo dẹ̀ ti gbà tọwọ́ tẹsẹ̀ àwòrán ẹ̀ ló wà bẹ́ẹ̀ yẹn òun ni mo gbé sókè àbúrò ẹ̀ ló wà nísàlẹ̀ àwọn yòókù ló wà lẹ́gbẹ̀ẹ́ yẹn gẹ́gẹ́ bíi pé mo gbà tọwọ́ tẹsẹ̀ ni kò bá mi sọ ó fara pamọ́ fún mi tẹ́mi bá mọ̀ pé láti 3 weeks kò sínú ilé yẹn máa lọ gbé níbi tó bá wà torí kí ni àǹfààní ìránṣẹ́ Ọlọ́run tí nǹkan bẹ́ẹ̀ wà ní sàkání ẹ̀ tí wọ́n lè mójútó ṣọ́rọ̀ mi yé yín so dókítà àti ìránṣẹ́ Ọlọ́run lọ́lẹ́tọ̀ àti mójútó irú nǹkan bẹ́ẹ̀ nígbà tó ti confess fún mi mo ṣe ní máa bọ̀ Ọlọ́run dẹ̀ rí pé orí alóore la wà yìí àìmọye òbí àìmọye ìyá ló lè testify sí àtẹ̀yẹ́ta tún gbà sáyìíká ibi tó ṣà ti mú nǹkan nìyẹ́ ẹ̀ ti mú wá á dẹ̀ mú sílẹ̀ bí Ọlọ́run dẹ̀ fún lálàáfíà ó dẹ̀ ń ṣe dáadáa níbẹ̀ so ó yé Ọlọ́run torí ọgbẹ́ ọkàn ní ìbànújẹ́ ọkàn dẹ̀. báwa ni àárín àti àwọn tí wọ́n jẹ́ maternal side ẹ̀ pátánà lẹ́yìn ẹbí bàbá ní àwọn ẹbí ìyá ńkọ́ kí làjọṣepọ̀ yín. àjọṣepọ̀ wa ò bàjẹ́ ayé chat lénìí wọ́n ń carry me along bí gbogbo ẹ̀ ṣe ń lọ èmi náà ń carry wọn along ń bá rí fídíò kan tó kù díẹ̀ káàtó pé ẹ tún gbọ́ ohun tó tún sọ màá send díẹ̀ sí wọn àwọn náà ń bá mi sọ̀rọ̀ mò ń bá wọn sọ̀rọ̀. èyí táwọn èèyàn gbé káàkiri tó sọ nípa Kẹ́hìndé Ọ̀ṣọ́bà àmọ́ èrè tó sì kílẹ̀ fẹ́ sọ fún wọn káfí kásẹ̀lẹ̀ kí ni iṣẹ́ ifá àwọn tó ń gbé ilé tó ń wí tọ̀hún. àwọn kan ń sọ nǹkan tó wù wọ́n ni Àdùkẹ́ gan iná ò lè dùn sí nǹkan tó ń sọ nítorí ohun táwọn fẹ́ kí n gbé jáde chaati ìyá sí ọmọ ni ní ìdẹ̀lẹ̀ ro kópàdùkẹ́ máa kú mi ò rí kú lójú even àwọn àǹtí ẹ̀ gan sọ wọ́n nígbà táwọn rí ó ń glitter báyìí ni tó ń dán tó look healthy so kò fi chat rán mi sí anybody ó gbà mí gẹ́gẹ́ bí ìyá gẹ́gẹ́ bí confidant ẹ tó lè fọkàn tán tó lè finú tán tó lè túra ẹ̀ fún ló ṣe kó gbogbo chat yẹn lé mi lọ́wọ́ kò fi rán mi sí anybody so àwọn kan ibi tó yé ibi tí ò yé wọn dé ni wọ́n bó ṣe yé wọn sí ni. ṣùgbọ́n ọ̀rọ̀ kan tí ẹni sẹ́ndì sí ó ti wà ń taba wọ́n ní ó sẹ́ndì sáwọn pọ̀lọpọ̀lọ pa mọ́mí ẹ wá gbé mi ẹ bá ti yà báyìí ẹ máa rí báyìí ẹ máa rí báyìí ẹ wá lọ daṣọ bò mí dáadáa kẹsìn ní pẹ̀lú ẹ̀yẹ ọ̀rọ̀ yín kọ́ mà ṣé ó mú ọ́n dà pé ó mú nǹkan ni àbí kéèyàn ti kí ló lè fà á tó sì kú jọ́nà gan. ṣé mọ̀ pé ẹni tó bá máa jáde láyé ipò ẹ máa ju ipò gbogbo àwa tá a wà níbí lọ a ti rí nǹkan tí gbogbo wa ò rí Ọlọ́run dẹ̀ fóun lórí ọ̀fẹ́ láti lanu sọ ni kì í ṣe gbogbo èèyàn lọ́lọ́run fún lórí ọ̀fẹ́ láti lanu sọ pé òun fẹ́ kú ṣọ́rọ̀ mi yé yín sojú gbogbo ẹ̀ lẹ́jẹ́ ká fi gbogbo ẹ̀ sílẹ̀ fún Ọlọ́run òun la rí inú ròde olùmọ̀ràn kan òun ló mọ̀ òun ló yé. ìwọ ọmọ wa ni Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà. ọmọ dáadáa ni Tọ́pẹ́ very pleasant girl ọmọ dáadáa onínúure ọmọ tó nífẹ̀ẹ́
òun àtàbúrò ẹ̀ Deborah 5 and 6 ni wọn ò lè má chat èdè, wọn ò lè má sọ̀rọ̀ èdè, wọn ò lè má ṣèké, wọn ò lè má Tope òun ṣe onínú líle, ó dẹ̀ lawọ́, ọmọ dáadáa ni. Oh, God bless you, God bless me, God bless everyone. Lórí show Tope yìí lórúkọ Ọlọ́run, may her soul rest in perfect peace. Ẹ jọ̀ọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣe show, mo ń fi wákàtí yìí fún yín ní ìkìlọ̀ everybody show ara ẹ̀ lórí bí ẹ ṣe fẹ́ máa sọ̀rọ̀ sí mọ́mí Kẹ́hìndé Ọ̀ṣọ́bà. Mọ́mí Kẹ́hìndé Ọ̀ṣọ́bà ń ṣe ẹni tí ẹ lè sọ̀rọ̀ sí under this issue because abiyamọ làwọn náà wọ́n ṣèṣe abiyamọ ni. Èmi dẹ̀rẹ̀ èmi náà ni mo kọ́lì wọn out láti jẹ́ kẹ́yìn èèyàn mọ̀ pé òkè omi tóró tí wọ́n ń lọ ọ̀dọ̀ bọ́dọ̀ ń lọ ọ̀dọ̀ mọ́mí Kẹ́hìndé Ọ̀ṣọ́bà ni. Òun dẹ̀ níyà ẹ̀ fi jáde lọ́ fi ṣàlàyé gbogbo bí ọ̀rọ̀ ṣe ń lọ láàrin àwọn àti Tope Ọ̀ṣọ́bà. Kò ń ṣe pé ìyá Kẹ́hìndé Ọ̀ṣọ́bà bóyá wọ́n ti rí Tope Ọ̀ṣọ́bà rí báyìí. Ọjọ́ tí wọ́n dẹ̀ gbé Tope Ọ̀ṣọ́bà wá bẹ́ẹ̀ tí mọ́mí ní kọ́ wá ìyá yẹn ò sí around torí àwọn ibi tí wọ́n lọ sọ gbogbo ẹ̀ fún yín níbẹ̀ gbogbo ẹ̀ lẹ́gbọ́. Wọ́n àwọn pàtàkùn Tope dẹ̀ débẹ̀ wọn ò bá mọ́mí yẹn bẹ̀ káwọn Tope tó kúrò dípò wọn ni wọ́n ti gbọ́ òkú Tope. Káwá ní pé wọ́n bá ìyá yẹn ń lé ìyá yẹn fún ní òróró àbò fún lómi kí Tope wá ṣaláìsí bẹ́ẹ̀ báwo bẹ́ẹ̀ ṣe máa drag ìyá yẹn nìyẹn. Mi ò dẹ̀ kọlù ìyá oníyà wá síta fún yín láti máa drag. Tá bá fẹ́ drag èèyàn ẹ jẹ́ ká rí pé ẹni yẹn ṣe nǹkan tá fẹ́ torí ẹ̀ drag ẹ̀ lé lórí. Voice note gbogbo àwọn voice tí ìyá yẹn fi síta àwọn fídíò tó fi síta kò ń ṣe wípé ó ti fi síta tipẹ́tipẹ́ fún ìyá yẹn. Ìgbà tí fìtìnọ́tì yìí pọ̀ fún Tope ní ọ̀dọ̀ ẹ̀yìn ọkọ ẹ̀ ìyẹn olùṣọ́ lódì tí ó ń sẹ́ndì sí ìyá yẹn gbogbo àkókò yẹn náà dẹ̀rẹ̀ torí ìyá yẹn jẹ́ni tó máa ń bízì. Gbogbo ẹ̀ tó bá mọ̀ ìyá Kẹ́hìndé Ọ̀ṣọ́bà ó jẹ́ tó máa ń bízì. Òun náà ní tiẹ̀ lára òun náà ní ọkọ̀ tí àwọn náà face. Ẹ má torí gbogbo ẹ fẹ́ rí fáṣà bí kíníkọ̀ kẹ́kọ̀ọ́ máa sọ̀rọ̀ bí ìṣe kan máa dọ̀tí èèyàn. Ìgbà tí ọ̀rọ̀ wòlíì yẹn náà tí mo kọ́kọ́ fẹ́ gbé mo fẹ́ bá ìkẹ́ ìgbà yẹn ni pé ìgbà tí àwọn ọkọ single mother wọn ò tí ì rí evidence kan gbọ̀ngbàtà dẹ̀ rí àwọn evidence tó gba tó jẹ́ kíní nìsín mo jẹ́ kóun náà mọ̀ pé àbí òun fẹ́ ọmọ o àbí gbogbo even though ẹ̀yin kan sì wà tẹ́ ṣe ń fojú pamọ́ ní under this issue torí pé ìgbà tí Tope lọ ṣe surgery ẹ̀gbọ́n ẹ̀ kan ní UK pè mí sí wọn làwọn dáwọ́ surgery yẹn èèyàn kan nínú ẹ̀yẹ́ NTP ló dẹ̀ gbé Tope kúrò níbẹ̀ yẹn tẹ́ ẹ̀ sọ fáwọn ọmọ family ẹ̀ pé kó má wọrí wọn ti gbé lọ ó ti wọ̀ kíníyàn kíní kan. Gbogbo ń jẹ́rìí nínú interview tí wọ́n interview àwọn ẹ̀gbọ́n Tope yẹn wọ́n sọ wípé èèyàn kan wá gbé wọn kó ń bẹ which is Folúkẹ́ Dáramọ́lá and you keep quiet ọmọ yẹn náà sọ̀rọ̀ oníkọ́ má darúkọ ẹ̀ ń bẹ̀ and ó wà lórí kíní yìí náà ó wà lórí kíní yìí náà why are you hiding? Is there anything wrong? Is there anything wrong? Bí mo ṣe kọlù ìyá Ọ̀ṣọ́bà jáde wípé ọ̀dọ̀ wọn ni wọ́n lọ lómi tóró ìyá ẹ̀ dẹ̀ jáde ó dẹ̀ ṣàlàyé tiẹ̀ ìwọ́n náà jáde kó ṣàlàyé tiẹ̀ náà àwọn fámìlì Tope láti jáde nísìn wọ́n nígbà tó fẹ́ gbé Tope kò ní kíní ta ló lọ gbà kúrò lọ́dọ̀ ní hospital of which ó yẹ kó wà nítòsí hospital yẹn láti lọ máa ṣe check up the next thing àmọ́ bí tẹ́ gbé lọ the next thing ó di tó lọ ṣàgbákò wòlíì because tẹ́ ìbá lọ gbé kúrò níbẹ̀ yẹn táwọn fámìlì ẹ̀ sì rí tó ń gba ìtọ́jú ó ṣeé ṣe kó má ṣe alábàápàdé olórí burúkú olùṣọ́ tó lọ ṣàgbákò ẹ̀ yìí. Ẹ̀yin wo lẹ lọ gbé kúrò ní hospital níbi láti ṣe surgery fún tó yẹ kẹ́ máa monitor ẹ̀ láti máa padà síbẹ̀ yẹn at the end of the day ó lọ kó sí ọ̀nṣe ìgbélé ṣé ìgbélé ló fẹ́ bá wọn ṣe surgery ni ṣé ìgbélé ló fẹ́ wo cancer ni tó náà láyé sọ fún yín ó ní nǹkan tí orúkọ Jésù máa ṣe o orí ò lè máa fún ẹ ní ìsìnkú máa porúkọ Jésù gbogbo ẹ̀ tó máa ń lọ sálọ sábẹ́ àwọn wòlíì olórí burúkú tó máa ń ba ayé èèyàn jẹ ọmọ ní sọ́jọ́ ní kíní cancer ẹni kó máa ṣe ìgbélé àdúrà from ìgbélé àdúrà ó di ìyàwó ó bẹ̀rẹ̀ sí ní lọ́mọlọ́mọ lẹ́pọ̀n ó wá kú ní ace mo fẹ́ mo ace mi ò fẹ́ go deep lórí issue yìí torí mò ń ṣe léyìí nítorí ọjọ́ tí mo ẹ̀ kì í sọ̀rọ̀ tán ẹ jọ̀ọ́ torí Ọlọ́run sọ́dọ̀ mi ti ń yé a ò ní di ẹrù ẹlẹ́rù mọ́ tiwa ẹ jọ̀ọ́ gbogbo ẹni bá fẹ́ ṣe show mo rí gẹ́ ẹlẹ́nu pẹlẹbẹ yìí tó wà mí báyìí mo gẹ́ ẹlẹ́nu pẹlẹbẹ yìí tó bẹ̀rẹ̀ sí ní bú ìyá yẹn torí òun ló pa òun ló ṣe igbá kan igbá kàwó kan
ìyá gbogbo ń dẹ̀rẹ̀ náà according to gbogbo nǹkan tí gbogbo wa jọ ń gbọ́ yìí gbogbo ìlànà bí kinní yẹn ṣe ń lọ kò ń ṣe bí ìyá yìí ti mọ̀ pẹ̀tẹ́lẹ́tẹ́lẹ́ àbí bákanbákan voice note yìí tó sẹ́ndì sí ìyá yìí níjọ́ tó fẹ́ ṣẹlẹ̀ torí pé ara ni òun ẹ dẹ̀ rí pé àwọn àǹtí Tọ́pẹ́ pàápàá àwọn méjèèjì tí Kúnlé Afọ́d tó interview yẹn àwọn méjèèjì náà sọ wípé Tọ́pẹ́ sọ wípé kó wá gbé òkú òun ó máa ní nǹkan kan tó ṣẹlẹ̀ kò ń ṣe ìyá ẹnìkan ló sẹ́ndì kinní yẹn sí náà ẹ dági àwọn fámìlì Tọ́pẹ́ náà àti báwọn lọ́ni ọmọ wọn ìyá Ọ̀ṣọ́bà kì í ṣe fámìlì Tọ́pẹ́ mídà pọ́kọ̀ yọ ń ṣe Ọ̀ṣọ́bà níyà yẹn fi òpókè okòhùn wá adopt ẹ̀ máa fi fídíò ìyá yìí máa fi voice note ìyá yẹn nísìn tó send kí n gbé sí ẹ̀yàn ọmọ aráyé létí ẹjọ́ ìyá yẹn kì í ṣe ní tẹ́lẹ̀ kan má lè máa sọ̀rọ̀ sí tẹ́wọ̀n kan ẹlẹ́nu pẹlẹbẹ tí kò lẹ́kọ̀ọ́ tí àwọn ìyá àti bàbá ẹ̀ kan lé tó ń sọ̀rọ̀ sí ìyá oníyà ìwọ náà fẹ́ ní fame tó bá yọ máa nípa páyín òjijì ẹ máa mọ nǹkan tẹ́ wọ́n máa sọ tó ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe show ní ìsìn mú fún àánú Ọlọ́run fi bẹ̀yìn ẹ má sọ̀rọ̀ sí ìyá oníyà ẹ má bring it down ẹ má máa náà kí ẹ torí pé iná fẹ́ ní follower ìníyàn kìnìkan níjà kàrẹ́kẹ́ ẹgbẹ́ bá bàjá tù á ṣí èrè ara yìí náà lẹ́dẹ̀ẹ́ má bẹ̀rẹ̀ sí ní bù ìyá yẹn ká ní pé ìyá ó bá ìyá yẹn ń lé lọ́jọ́ yẹn ká ló bá ìyá yẹn ń lé ìyá yẹn fún ní nǹkan tó dẹ̀ pa àdìkọ́ pé máa kú lọ́jọ́ yẹn gbogbo yìí náà lè máa bú ìyá yẹn wípé nǹkan tó fún ni o ìyá ìṣọ́ọ̀ṣì tó kú sí o ìṣọ́ọ̀ṣì wo láti gbé kúrò tó ẹjọ́ nítorí Ọlọ́run tá a bá ti ń ṣe nǹkan abáyíká máa ṣe pẹ̀lú ọpọlọ gbogbo wa náà láti rí interview Kúnlé Afọ́d tó ṣe pẹ̀lú àwọn àǹtí ẹ̀ báyìí a dẹ̀ ti rí pẹ̀lú yìí tó ṣe pẹ̀lú ọmọ yẹn ẹ jẹ́ ká analyze orí yẹn náà mo ń bọ̀ mi ò tí ì dé then bọ̀dá Yọ̀mí ẹ má dá sí kéèsì yìí o bọ̀dá Yọ̀mí ẹ má dá sí kéèsì yìí ẹ má dá dúpẹ́jẹ́ dá kéèsì Mohbad rú o ẹ má wàá àfẹ́yìn ẹ má dá sí kéèsì yìí kádìpẹ́ ti ṣe kéèsì kan tó ní ìtumọ̀ sí ìnàbà ní ẹ torí at the end of the day ní sọ ma di donation ẹ̀yin òbí náà ẹ má gba donation lórí ọmọ ọlọ́mọ báyìí tó kú torí gbogbo ìgbà tó nílò ìrànlọ́wọ́ kò sí ẹ̀kọ́kọ́ tó dìde ìrànlọ́wọ́ fún so kò wá ní kú nìsín kí wọ́n fẹ́ fi òkú ẹ̀ fi pa owó ẹni tó bá fẹ́ fi òkú ọmọ yẹn pa owó ẹ máa kánjú kú ni o that is for me mo sọ fún yín nìyẹn káwọn anybody má fi òkú ọmọ yẹn fi tọrọ owó orí burúkú kan lórí social media yìí torí ìgbà tó nílò ìrànlọ́wọ́ ẹ̀yin wo lẹ gbé lókè tó dẹ̀ mo máa sọ fún pé ọwọ́ tó bá gbé yín sókè nígbà tá nílò ìrànlọ́wọ́ ọwọ́ tó bá support yín nígbà tá nílò ìrànlọ́wọ́ òun gangan ni kẹ́ máa kéde àǹsákì fún ó bẹ́tà ọwọ́ tó ń pàtẹ́wọ́ fún yín nígbà tá ti dẹni ńlá lọ nígbà tá nílò ìrànlọ́wọ́ kó ló dé pé wọ́n pàtẹ́wọ́ fún yín níbo làwọn wà wọ́n ti nípa àwọn òrí yín nìyà nínú àwọn tí wọ́n wà nínú mọ́tò lọ́jọ́ yẹn wọ́n dá àwọn family kan ya please but ibẹ̀ ń kọ́ ni mò ń lọ for now mo kọ̀ yàbàrà síbẹ̀ yẹn ni because tàbá ní pé níbo lẹ́yìn AFC ẹ̀yìn àmẹ́yìn àti wá àbí àgbà donation ẹ̀yìn àti wá gbẹ donation yìí náà ni donation ti bà ti yín jẹ́ tàbá ní báwo lẹ ṣe wọlé sí Tọ́pẹ́ lára ìgbà lẹ́fẹ̀ẹ́ bá gba donation cancer mo dẹ̀ mọ̀ pé kò sẹ́yìn náà rí ti yín bẹ̀ gbogbo orí donation wèrè orí donation sọnù torí percentage tẹ́lẹ̀ ọ̀fẹ́ jẹ́ ń bẹ̀ ni nítorí percentage tẹ́lẹ̀ ọ̀fẹ́ jẹ́ ń bẹ̀ ni ọ̀rọ̀ dẹ̀ ti ṣẹlẹ̀ nísìnyí everybody jáde kó sọ̀rọ̀ ẹ̀yin wo lẹ gbé lọ sí ẹ̀yìn hospital tó fi lọ ṣe surgery ìgbàdàn gbé kúrò lọ́lẹ́ ẹ̀yin wo lẹ gbé kúrò ní surgery ẹ̀yin wo lẹ gbé kúrò láì jẹ́ káwọn family ẹ̀ kí wọ́n mọ̀ pé fẹ́ gbọ́mọ lọ́mọ kúrò ní hospital ẹ̀yin tẹ́ gbọ́mọ yẹn kúrò ní hospital lẹ́lọ́ gbé kó lọ kọlu jàǹbá olórí burúkú olùṣọ́ yẹn ẹ̀yin tẹ́ gbọ́mọ yẹn kúrò ní hospital ní efforts àgẹ́ bọ́sì tàgẹ́ wá sọ̀rọ̀ tó ẹ̀jọ́ torí Ọlọ́run ìyá Kẹ́hìndé Ọ̀ṣọ́bà kò ń sẹ́ni tí ẹ̀kọ́ lè máa sọ̀rọ̀ sí ẹ̀yin tẹ́ ń ṣe show òun kọ́ lè bí Tọ́pẹ́ tọ́lọ́jọ́ Ọ̀ṣọ́bà ló lè fi orúkọ ẹ̀ pé òkè o kò dẹ̀ fojú kan rí rárá ẹ̀yin náà wo fídíò yìí máa fi fídíò kan wọ̀nyí ní ìsìnkú ẹgbọ́n kan tí màmá yẹn sọ náà máa fi fídíò kan wọ̀nyí ẹ máa gbọ́ fídíò kan ní sẹ́máì tí lọ ẹgbọ́n kíní ìdópin máa fi fídíò ẹgbọ́n òun ìyá Ọ̀ṣọ́bà yẹn gbọ́n nǹkan tó kò ń ṣe fídíò tí wọ́n ṣe lánàá o ó send voice kíní ẹ̀ sí mi kẹ́yìn ọmọ aráyé lẹ̀ gbọ́n nǹkan kan ni tó ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má sọ̀rọ̀ burúkú sí ìyá Ọ̀ṣọ́bà mọ́ ẹgbọ́n kan tí ìyá Ọ̀ṣọ́bà sọ ẹgbọ́n tó sọ mò ń bọ̀ mi ò tí dé. mo wo program kan nísìn tí obìnrin kan tí ò ní làákàyè tí ò ní àròjinlẹ̀ tó sọ pé òun lòun pa Tọ́pẹ́ torọ́ lọ́hún mọ̀ pé abiyamọ ni mí mi ò lè pa Tọ́pẹ́. Tọ́pẹ́ is 40 years ẹ bá mi yọ ọjọ́ orí Tọ́pẹ́ kúrò nínú ìgbà tí Tọ́pẹ́ wá bá mi
relationship èmi àti Tọ́pẹ́ ò tí ì pé ọdún méjì. Nígbà tí Tọ́pẹ́ dẹ̀ ń bá mi sọ̀rọ̀ ó wà nínú àlàáfíà ara. Èèyàn lè fi ẹ̀dùn ọkàn àti omijé sọ nǹkan tó ń go through, ìyẹn ò mí pé bóyá ẹnìyẹn sick. Nígbà tó sick ó jẹ́ kí n mọ̀ pé òun sick nígbà tó gba drip. Drip yẹn kì í ṣèjẹta kì í ṣàna ọjọ́ tí Tọ́pẹ́ kú. Nígbà tí ara Tọ́pẹ́ ti yá tó wà ní àlàáfíà ló pè mí tó ṣàlàyé àwọn nǹkan kan fún mi tí mo ní máa bọ̀ wá sọ́dọ̀ mi. Kò ń ṣejọ́ yẹn gangan ni mo ti ní kí Tọ́pẹ́ máa bọ̀. Èyí tó kàn wọ́n ọmọ mi ló ń ṣe. Ká tún lè pàdé ká lè ríra ní ojúkorojú. Òde kan lọ́nà Lẹ́kì aṣọ 200,000 mo ra tiẹ̀ ká lè pàdé ká lè ríra lóde yẹn. Dispatch gba 15,000 láti gbé aṣọ lọ bọ́mọ mi. Nígbà tó dé ọ̀dọ̀ ẹ̀ òun náà ná dispatch kan kó wá gbà kúrò lọ́wọ́ dispatch nítorí yẹn ló ń fẹ́ gba 2,000 lọ́wọ́ wọn. Ọmọ mi ò kó owó yẹn fún wọn kò dẹ̀ gba aṣọ lọ́wọ́ wọn. Títí tán fi dá aṣọ yẹn padà lẹ́yìn pátí láṣọ yẹn fi ráre. Ìjọ yẹn lèmi àti ẹ̀ là bá fojú ríra ṣùgbọ́n à ń sọ̀rọ̀ dáadáa lórí aago. Tó bá ní ìdí nǹkan tágbára mi bá gbé mò ń ṣe. Mò ń ṣàdúrà fún gbogbo voice note àdúrà ó wà lórí aago èmi àti ẹ̀. À ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìyá sí ọmọ. Mo dẹ̀ ti lọ add ẹ̀ sínú group lọ́dọ̀ àwọn àbúrò ẹ̀. Ìgbà tí Tọ́pẹ́ padà wá bá mi mo kọ́kọ́ fẹ́ bínú sí i ṣùgbọ́n mi ò bínú torí ó lè lọ kó má bá yín sọ̀rọ̀ tó bá tún yá á tún padà wá. Mo dẹ̀ ń tẹ́wọ́ gbà gẹ́gẹ́ bí abiyamọ ni mò ń tẹ́wọ́ gbà. Ṣé mo fẹ́ rokú sí Tọ́pẹ́ ẹni bóyá ó máa kú? Nígbà míì ẹlòmíì ojo nǹkan tó bá ń go through ó lè mẹ́lòmíì sọ̀rọ̀ kú. Ẹni tó bá fetí gbọ́ gbọ́dọ̀ bá rò ń pé ó máa kú. Mi ò lè ro ikú sí pé bóyá ó máa kú. Àlàáfíà ara ló fi kúrò ní ilé ní àárọ̀ tó fi lóhùn ń bọ̀. Ó kàn láìjọ́ yẹn àlàáfíà ara la fi jọ sọ̀rọ̀. Àlàáfíà ara tó sọ̀rọ̀ dáadáa la fi jọ sọ̀rọ̀ pé ọkọ mi náà máa pè yín màámi. Ó wà nù text yẹ pé ọkọ mi ní kí n wá sọ́dọ̀ yín. Àlàáfíà ara ni Tọ́pẹ́ ò fi àárẹ̀ dìde kúrò ní ilé wá báyìí rí. So bó ṣe wá change láàrin ìgbà tí wọ́n gbé kúrò yẹn gbogbo yẹn ò yé mi mọ́. So gbogbo àwọn tó máa sọ̀rọ̀ ló ní orí ọ̀rọ̀ yìí most especially lady tó ṣe fídíò fún ìyá èyí láì ń ṣe èmi kó ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn. Ẹ jọ̀ọ́ nítorí títọ́ Ọlọ́run ayé ò ní tako sáàlà wa o nítorí pé tó bá jẹun pé Tọ́pẹ́ bá mi nílé níjọ́ tó wá náà tí Ọlọ́run ní kí n fún lómi mu àbí kí n fún ní nǹkan kan mu tákọsílẹ̀ Ọlọ́run tún dé ẹ̀yin náà lẹ máa jáde lẹ máa ní ìyá yín kan ló pa á. Kò dẹ̀ bá mi nílé wọn ò dẹ̀ dúró dè mí. Àlàáfíà ara ni ló fi kúrò nílé pé òun ń bọ̀ lọ́dọ̀ mi. Torí ẹ jọ̀ọ́ nítorí títọ́ Ọlọ́run bàbá tí ọmọ tí ẹ̀mí mímọ́ gbogbo ẹni tó bá máa dá mi ní ẹ̀bi tí ò bá fẹ́ jẹ̀bi láti ayé ìwọnú sàárè Ọlọ́run kó ní àròjinlẹ̀ kó tó dá mi ní ẹ̀bi. Ẹ jọ̀ọ́ nítorí títọ́ Ọlọ́run. So this is Tope's car. They went to pick the car from the house of the lady she was staying with. So wọ́n ti gbé wá sí ọ̀dọ̀ àwọn family mama ẹ̀ because ara àwọn nǹkan tó ń tẹnu mọ́ àti tí wọ́n ní lady yẹn náà ń tẹnu mọ́ pé kọ́ṣà wá gbé kúrò lọ́dọ̀ kó tó di pé wọ́n wá tún gbé eléyìí náà. So reason tó ṣe sọ ọ̀rọ̀ yẹn a máa fọ̀rọ̀ wá náà lẹ́nu wò. But this is Tope's car. So that you people will know that it is with the mom's family. Our family Tope photo ti wà lọ́dọ̀ wọn òun rè you can all see. All right. Ibo ni wọ́n sì mọ́ yẹn. Reason tá a ṣe ṣe ìpínlẹ̀ àkàtà ilẹ̀ ìfẹ́nìtì torí àwọn tenants. Okay. Ẹ̀ wọ́n sì wá ìtàn fún ọ̀sán máa ń tó wà sí àtìkọ́ rẹ̀. Àgbàlá tó lè bóyá ní àárẹ̀ sí ìjọ ọlọ́run tó túbọ̀ lọ rẹ̀ ní ọ̀sán. Ìyá Ṣárùn.
ó máa difficult because what she said, what Tope was saying, pé kó ṣàlọ sùn sẹ́gbẹ̀ẹ́ ìyàwó, kó ṣàlọ sùn sẹ́gbẹ̀ẹ́ ìyàwó. But the situation will not warrant it because compound tí àwọn grandparent ṣì ń gbé òun ni wọ́n sin màmá ẹ̀ sí. Báwo ló tún ṣe máa rí lójú wọn tó bá rí káwọn èrò wà kán gbé ọmọ àwọn wá again wá sínú compound yẹn. À ń ṣẹ̀dẹ̀ mọ̀ pé Tope artist ni, so definitely èrò máa pọ̀. So that is why they want to go and bury her somewhere else out of her wish. But that is the best thing, I think, the logical thing to your country. Ẹ wo, ẹ̀yin èèyàn wa, ilé ìgbẹ́nu tán. Alright guys, this is the lady tí Tope wà ní ọ̀dọ̀ ẹ̀ fún bí ìgbà díẹ̀ kó tó di pé last day ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Ó wà ń bẹ̀ all through. So kí lórúkọ yín? Ọmọṣàlẹ́wà. Báwo lẹ yẹ jẹ́ sí Tope? The area sister mi náà ni. Area sister. Mo dẹ̀ máa ń bá wọn ṣe àtúntò máa ń ṣe short film. Ẹ máa ń ṣe skit? Okay. Ẹ máa ń ṣe dáadáa. So which means ẹ ti máa mọ́ra láti tó gbà wò? Past 3 years. Ilẹ̀ ti mọ́ra. So ẹ ti mọ́ra yẹn ṣé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe operation fún? No, before kan tó ṣe operation yẹn. Wọ́n gbé lọ́dọ̀ ilé kan tó wà ní ẹgbẹ́ mox. Okay, ṣé ìgbà yẹn ṣe ti mọ̀ wọ́n pẹ̀lú ẹ ti mọ̀ Tope pẹ̀lú olùṣọ́ yẹn? No, wọn ti mọ̀ defend wọn gbà. Wọ́n ti mọ̀ ara rẹ̀. Ìgbà ló wá pàdé olùṣọ́ ṣe lè rántí? Ìgbà tó di pé àwọn àti ẹni yẹn fẹ́ra wọn, ìgbà tí wọ́n ṣe after ìgbà tí wọ́n ṣe operation yẹn, ó ní mo wá pé wọ́n sọ fún mi pé àwọn ní cancer yẹn tán wà lọ hospital. Ṣùgbọ́n ìgbà tán máa kó lọ hospital yẹn wọ́n dé sí ibi tí wọ́n ń gbé. Ọ̀dọ̀ olùṣọ́ yẹn ó ní wọ́n wà. Ilé ní chọ́ọ̀chì wọn ibẹ̀ ni wọ́n wà láyìíká. Láti ìgbà tó ti kúrò lọ hospital? Láti ìgbà tó ti kúrò lọ hospital. Láti ìgbà yẹn títí dìgbà wo dẹ̀ ló fi gbé bẹ̀? Ló fi gbé láyìíká? Láti ìgbà yẹn wọ́n ń gbé bẹ̀ títí di tìǹà tán fi wá sí ọ̀dọ̀ tiẹ̀. Ṣáà ọ̀dọ̀ olùṣọ́ yẹn ò jẹ́ sọ́dọ̀ yẹn? Bógijẹ ni ọ̀dọ̀ tèmi Sápàtì. O máa ń lọ bẹ̀? Mo máa ń lọ bẹ̀ dáadáa. Ṣọ́wọ́n àtọkọ yẹn jàǹgbà yẹn? Wọ́n jà, wọ́n ní pé wọ́n sọ pé bàbá ọkọ àwọn pé ó sọ fún ọkọ àwọn pé kó mọ ibi tí wọ́n bá máa má wọn lọ. Kí ni reason? Nítorí pé wọ́n ń smoke nínú àyíká. Ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ó smoke? Wọ́n ṣẹ̀ mọ̀. Ó ṣe wá jẹ́ sí after 2 years. Ẹnà tó ti ń gbé 2 years sí lọ báyìí. So 2 years tó fi gbé àyíká, ìsìn náà wá ṣẹ̀ṣẹ̀ ní pé kán gbé kúrò. Ṣé n tó ń sọ fún ẹ nìyẹn? Nǹkan tó ń sọ fún mi nìyẹn. A ti tó gbà owó tó ti wà lọ́dọ̀ ẹ̀? Ó ti ń lọ bí 3 weeks. Tí Tope ti wà lọ́dọ̀ ẹ̀? Wọ́n ti wà lọ́dọ̀ mi, kò dẹ̀ sí nǹkan kan tó ṣe wọ́n. Kò sẹ́ni tí tó ṣe. Báwo ló ṣe ń jẹ, báwo ló ń mu nígbà tó wà lọ́dọ̀ ẹ̀? Wọ́n ní kò sówó lọ́wọ́ àwọn, ṣùgbọ́n àjọ ń manage ìgbà tí òun ṣe pé bóyá àṣẹjọ wà. Tá bá dáná, ìgbà míì mo lè ṣẹ̀gúsí, ìgbà míì mo lè ṣe omi ọbẹ̀, a máa jẹ rice, a máa tẹ̀bà, a máa ṣe indomie, a máa jẹ báyìí. Ṣé torí pé òun kò bá àwọn fámìlì ẹ̀ ṣe mọ́ ni o ṣe fẹ́ lọ ọ̀dọ̀ wọn? Wọ́n ní pé àwọn fámìlì àwọn pé àwọn ò rí wọn bá ṣe pé láti bíi 2 years pé ṣèṣì tó wà sí nǹkan kan lọ́wọ́ àwọn mọ́ pé tó tún yẹ kán tẹ̀lé àwọn káwọn jọ yọjú síbẹ̀ pé wọ́n tẹ̀lé àwọn. Gbogbo bàtàn wà lọ́dọ̀ mi yẹn wọ́n wá sọ fún mi pé wọ́n ní pé kí àwọn káwọn jọ pretend láàrin oṣù kan nígbà pé àwọn ò fẹ́ ra àwọn mọ́. Ta ló sọ yẹn? À ń Tọ́pẹ́. Wọ́n ní ọkọ àwọn sọ fáwọn pé káwọn ò pretend láàrin oṣù kan nígbà pé àwọn ò jọ fẹ́ ra àwọn mọ́ káwọn ò fi mọ solution tí àwọn máa ṣe sí. À ń gbọ́ tí àwọn èèyàn sọ pé ní àyíká ẹ̀ wọ́n máa ń fìyà jẹ Tope, kí ló mọ̀ pa ẹ̀? Ọ̀dọ̀ náà wọ́n máa ń sọ fún mi pé àwọn àbúrò ọkọ àwọn wọ́n ṣe dáadáa sáwọn mọ́, wọ́n ṣe kinní kan. Ìgbà míì wọ́n lè dìde pè mí lóru ní nǹkan bíi 12 tán máa sunkún pé ìyà jẹ àwọn gan-an kinní kan màtá ni ẹ má bínú. Ṣùgbọ́n tẹ́mi bá lọ síbẹ̀ mo rí i pé wọ́n ò jọ sọ̀rọ̀ mọ́. Òun àti olùṣọ́ yẹn? Àwọn àtàbúrò ọkọ wọn ò jọ sọ̀rọ̀ mọ́. Gbé máa sọ fún wọn pé gbogbo nǹkan tẹ́yìn sọ pé wọ́n ṣe kán dánwò níṣẹ́jú ti tèmi, kán mọ̀ pé ẹ ní àbúrò wípé tán bá dánwò a máa nára wa tá máa nára wa bàjẹ́ bíbá yìí rè. Èmi máa ń lọ bẹ̀. Wọ́n dẹ̀ ṣe ìwò ṣùgbọ́n wọ́n jọta síra wọn débi pé kò kí èmi gan mọ́, kò sẹ́ni bọ́dì tó ń kí mi. Èyí dúdú tó wà lókè yẹn ó ní mo sábà máa ń rí jù. Èkejì tán máa ń pè ní mi ì morúkọ yẹn tó pupa yẹn à ń fi bẹ́ẹ̀ rúra. Nígbà tó ti ń fìyà jẹ ń bẹ̀ tó ti ní wọn báwọn sọ̀rọ̀ mọ́ ẹ, kí ló dé tí òkú mi ò mú? Ọkọ wọn náà máa ń pariwo àwọn ò lè fọkọ àwọn lé, àwọn ò lè fọkọ àwọn ní nǹkan tó máa ń sọ nìyẹn. Ṣé ó máa rì ni? Mi mọ ọkọ wọn náà sà máa ń pè wọn. Kí wàá lóde tí Tope ṣe wá gbé lọ́dọ̀ tiẹ̀? Ìjọ tí wọ́n pè mí tán ní àwọn ń bọ̀ wá sí ọ̀dọ̀ mi, wọ́n ní àwọn àti wọn wípé àwọn jọ fa ọ̀rọ̀ kan wípé wọ́n wá ní pé káwọn mọ lọ sí Jẹ̀bú
lọ́dọ̀ àwọn fámìlì àwọn wọ́n wá ń sunkún lórí fún pé àwọn fámìlì tó ṣe pé nígbà táwọn ti ṣe operation ọyàn yẹn àwọn ò bá anybody sọ̀rọ̀ mọ́ wọ́n wá ní pé káwọn máa lọ sí ọ̀dọ̀ wọn wípé torí ẹ̀ ni àwọn ò ṣe fẹ́ lọ síbẹ̀ kan tán sọ fẹ́mi yẹn tán fi wá sọ́dọ̀. ṣé torí àwọn bàbá ẹ̀ tó ní kíkó gbé kúrò. ìmọ̀ ìtọ́ sàsọ fẹ́mi nìyẹn. ok ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tó lè ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. ìjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ àjọ wà ní ilé náà ni wọ́n wá ń sọ fún mi ní bíi àárọ̀ ọjọ́ yẹn torí bátìrì mọ́tò wọn kò ṣe mọ́mì torí wọ́n jọ ń jẹ́ sọ́ọ̀nì èmù kan náà yẹn wọ́n ti ń bá mọ́mì yẹn sọ wọ́n máa ń always pé mọ́mì yẹn dáadáa wọ́n wá pé wọ́n mọ́mì yẹn wọ́n jọ ń sọ̀rọ̀ ìjọ́ tán tí awájọ wà nínú ilé èmi ní wọ́n láwọn fẹ́ lọ sí ọ̀dọ̀ wọn fáwọn ti jọ sọ̀rọ̀ mọ́mì yẹn wá ní pé tó bá ti di àárọ̀ ọjọ́ kejì ìpè káwa mo wá ní kí n lọ wá kí ní wáyà kíkànsá tán máa ń fi sí orí bátìrì tó fi máa lè jẹ́ kí bátìrì yẹn kó boost mo dẹ̀ lọ mo wá kinní yẹn lọ mo gbàdé fún kí n tó dé gan fún àwọn náà tó pè mí pé ẹ̀lọ́ àbúrò mi gbòòrò wà fún mi ti ń bọ̀ mo dẹ̀ délé ìgbà tó ti ń di pé bí ìrọ̀lẹ́ ń rọ̀ lọ wọ́n sàn sọ pé wọ́n ní káwọn ya wèrè ní ọlọ́ọ̀dẹ ní jáwọn ya wèrè Holy Ghost fire mbani. wọ́n ní kò ya wèrè. pé wọ́n ní káwọn ya wèrè ọlọ́ọ̀dẹ ní jẹ́ kí wọ́n sọ ẹni wọ́n kàn sí wọ́n fẹ́ ní káwọn ya wèrè ní àwọn ọ̀dẹ ní já wèrè Holy Ghost fire Holy Ghost fire wọ́n bá ní ká máa lọ sí chọ́ọ̀chì tèmi dẹ́yìn lọ kò jìnnà síbẹ̀ ìgbà tá a dé chọ́ọ̀chì wọ́n ní kí n mọ gbàdúrà sáà ń gbàdúrà àjọ ń gbàdúrà mọ̀ pé wọ́n tilẹ̀kùn chọ́ọ̀chì àjọ ń gbàdúrà pé ọlọ́mọ Àtọ́pẹ́ ẹ̀mí ìyá wèrè o gbogbo ẹni tó bá wà ní òkùnkùn tó ń ta sáàjọ ń sàdá àwọn náà ṣe Holy Ghost fire Holy Ghost fire ìgbà tó di bíi òru ọjọ́ yẹn àgbàdúrà wọ́n wá ní pé àwọn fẹ́ rí láti jẹ wọ́n dẹ̀ jókòó èmi náà jókòó báyìí ní Monday mọ́júmọ́ Tuesday yẹn wọ́n dẹ̀ jókòó èmi náà jókòó èmi táwọn fọkàn kan sàdé kan náà wọ́n kàn sáré dìde ni àfi láàlá wọ́n kàn sá lọ ni wọ́n ń pe àwọn lọ́rùn wọ́n ń pe àwọn mo níbo náà ti ń pè kò sí anybody bí ìbàdí tó ń pè yìí èmi náà bá sáré tẹ̀lé wọn ibi géètì kan wà ní ọ̀nà ọ̀dọ̀ ní street ọ̀dọ̀ wa ni ẹ̀gbọ́n ṣe débi àwọn security díẹ̀ máa ń wà níbi bẹ́ẹ̀ mi náà ṣe ń sunkún tẹ̀ ń bá dọ́dọ̀ mú náà Tọ́pẹ́ mi láìkí nǹkan tẹ̀ ń ṣe fún mi anybody ò pé yẹn ẹ̀dẹ̀ ni wọ́n ń pè mí bá ń sunkún wọ́n tún dì mọ́ mi pé kí n má sunkún mọ́ kí pé gbogbo nǹkan máa wà òkè àwọn security yẹn náà bá ní kí ló dé tẹ̀yìn náà ń sunkún ẹ̀rí èèyàn tó ń ṣe báyìí náà tún wá ń sunkún ṣe bóyá ẹ̀yin ló yẹ kẹ́ máa tẹ̀sí wọn gbàtà padà dé church padà. ẹ máa wọ́n sìn ibi géètì yẹn wọ́n máa always wà bẹ́ẹ̀ náà bá ní kò yẹ kí n máa sunkún mo bá ní òkè a bá lọ chọ́ọ̀chì padà gbàtà dé chọ́ọ̀chì mo wá pe mọ́mì ọ̀ṣọ́bà yẹn padà pé mọ́mì mi láìkí nǹkan tí Àtọ́pẹ́ ń ṣe yìí kó ti fẹ́ sú mi ìdíwọ̀ ìbọn ṣe ń ṣe ẹ̀rú tí ń bá mi ọlọ́mọ jẹ́ kí n sọ̀rọ̀ ṣe mọ́mì yẹn sànà mi ní sọ̀rọ̀ ṣe pé kò sí nǹkan kan pé àwọn ti sọ pé kán wá bá wọn ní wọ́n dákọ̀ bẹ̀ múṣẹ́ ti gbàgbé pé tílẹ̀ bá ti mọ́ ìgbà tílẹ̀ dá ẹ̀ mọ̀ a lọlé ṣùgbọ́n ìdíwọ̀ ìbọn ṣe ń ṣe géètì ọ̀dọ̀ mi ó dàbí géètì báyìí mo wá ti géètì yẹn wọ́n wá ìgbà tá a wọlé wọ́n wá ní pé ká mú àwọn aṣọ tí a máa mú lọ mo bá wọn kó aṣọ sínú báàgì tó láṣọ díẹ̀ náà. báwo ló yẹn ń ṣe ń gbà yẹn torí oní ẹrú ti ń bá ẹ. wọ́n gbọ́n wọ́n kàn ṣe wọ́n ní káwọn ó ya wèrè wọ́n ní káwọn ó ya wèrè ológun tó tẹnumọ́ nìyẹn. nítorí tẹnumọ́ nìyẹn pé wọ́n ní ṣùgbọ́n Tọ́pẹ́ wọn ní wọ́n máa ronú pé àwọn ò rọ́kọ̀ àwọn pé wọ́n bá wọn sùn káwọn tó kó ní ilé náà pé wọ́n fọwọ́ kà wọ́n ṣe kinní kan wọ́n á sọ pé ẹ má wọrí pé everything máa wà òkè pé tẹ́ bá ti gba lẹ́sì tẹ́ ti kó ní àyíká yẹn tẹ́ bá ti jọ wà gbogbo nǹkan ó máa wà òkè pé kán sì ní sùúrù náà ìgbà kan wá ti ń tẹnu mọ́rọ̀ wọn jù mo wá pe ọkọ wọn pé ẹlòmíì láìkí bí Àtọ́pẹ́ bọ́ ṣe ń tẹnu mọ́rọ̀ yìí pé èmi ti ń bọ̀ mo fẹ́ wá gbé wọn sódà tán bá rí wọn ọkàn wọn tún máa lè balẹ̀ kí ọkàn tèmi náà kó lè balẹ̀ wọ́n wá ní àwọn fẹ́ jáde òun ní mo ti dé bógi jẹ already which means tí ìdèbògì jẹ rárá mo kàn dọ́gbọ́n fìyẹn purọ́ pé mo ti débògì jẹ ẹ nídìí láti tẹ̀lé mi wá kẹsẹ̀ wá rí wọn kọ́kàn wọn lè balẹ̀ tó dẹ̀ ọkàn tèmi náà máa lè balẹ̀ èrò mi bá mi mo sá lọ gbé wọn mo wá ẹni tó gbé wa lọ a lọ gbé wọn wọ́n jọ wá pẹ̀lú mọ́tò Àtọ́pẹ́ ni o a lọ gbé wọn ìgbà tá a gbé wọn wá wọ́n jọ sọ̀rọ̀ wọ́n jọ ìlú àwọn àǹpálọ̀ àti kọ́kọ́ jọ sọ̀rọ̀ wọ́n tún wọlé wọ́n jọ lọ sọ̀rọ̀ tí a tún fi mọ́tò yẹn dá wọn padà sí chọ́ọ̀chì padà tèmi fi gbé mọ́tò padà wá sí. láti ìgbà kan ti gbé wá tó ti wá sọ́dọ̀ ẹ̀kan tán ríra nìyẹn. ẹ̀kan tán ríra nìyẹn wọ́n sàn tẹnu mọ́ ọ̀rọ̀ wọn ìgbà tó wá di àárọ̀ ọjọ́ tí a fẹ́ wá yẹn gangan èmi tún pé wọ́n wípé ok dírẹ́fà tẹ̀lé fẹ́ ràn wá wọ́n ní pé kò sí dírẹ́fà pé kí n wá dírẹ́fà mo wá ní báwo la ṣe fẹ́ fún wọn lówó wọ́n ní pé àwọn fámìlì wọn máa sọ́ọ̀tì owó dírẹ́fà yẹn. ọkọ ẹ̀ ló sọ yẹn ọkọ wọn sọ bẹ́ẹ̀ fún mi pé kí n má wọrí pé wọ́n máa sọ́ọ̀tì owó dírẹ́fà yẹn ok mo ní mo ti gbọ́. ní àwọn fámìlì tí ọkọ ẹ̀ mọ̀ pé kò bá sọ̀rọ̀ for 2 years. táwọn ìyàwó wọn dẹ̀ ń tẹnu mọ́kàn wọn pé ìfẹ́ mo fi gbogbo ọkàn mi mo fi fẹ́ o mo fi ìtùnú mo fi gbogbo ọkàn mi fẹ́ o gbogbo nǹkan tí mo ní ni mo fún ẹ o gbogbo nǹkan tí mo ní ni mo fún ẹ o gbogbo nǹkan tí mo ní mo fún ẹ ìfẹ́ o kìíní kan wọ́n sọ báyẹn ní òru mọ́júmọ́ ọjọ́ yẹn gan kílè tó mọ wọ́n sọ débi pé mo rìkọ́ọ̀dù àwọn fọ́ìsì wọn díẹ̀ lẹ́ngbà tí mo rí pé akínú ìwé ti ń ṣe kíní jù ìgbà tó wà dilẹ̀ mọ́ yẹn á sá lọlé. oníbọ̀dì yẹn lọ́wọ́ báyìí. ó wà lórí fóònù mo wá sọ fún wọn pé ìgbà tá a sá délé
bá a ṣe délé báyìí ara wọn balẹ̀ mọ́ wọ́n sàn gbọ̀n wọ́n tún pe mọ́mì yẹn ní pé òkè tílẹ̀ bá ti mọ́ wọ́n sá ká máa bọ̀ ó wá kú bí mo pe bọ̀dà táyé náà bọ̀dà táyé wá ní pé àwọn ti pe ọkọ wọn ní pé wọ́n sọ pé wọ́n máa wá ẹ̀gbọ́n àǹtí Tọ́pẹ́ ní pé àwọn ti pe ọkọ wọn pé wọ́n sọ pé àwọn máa sẹ́ǹdì dírẹ́fà wá. ẹni yẹn mọ ọkọ ẹ̀ yẹn. èmi tún wá pọkàn wọn padà pé ẹgbọ́n wọn lè máa rán dírẹ́fà wá wọ́n ní pé dírẹ́fà àwọn olùdírẹ́fà kan. ó ní nọ́mbà ọkọ ẹ̀ ni báwo ló yẹ ni. Àtọ́pẹ́ ló sẹ́ǹdì nọ́mbà mi sí wọn gbogbo àtàn wà lọ́dọ̀ mi wọ́n wá pè pé ṣé wọ́n ní Àtọ́pẹ́ sọ fún wọn pé àwọn fẹ́ máa bọ̀ wá sí ọ̀dọ̀ mi pé àwọn ti lọ sí Ìjẹ̀bú pé àwọn grandpa àti dádì nìkan ni ó wà nílé pé àwọn fẹ́ máa bọ̀ wá sí ọ̀dọ̀ mi wọ́n sọ fún wọn bẹ́ẹ̀ wọ́n wá sẹ́ǹdì nọ́mbà àti tọ̀dọ̀ mi wọ́n sẹ́yìn tó fi ní nọ́mbà wọ́n dẹ̀ pè mí wípé ṣé wọ́n ti wà lọ́dọ̀ mi náà pé wọ́n ti wà lọ́dọ̀ mi wọ́n mọ̀ gbogbo ìgbà àárín yẹn tán wà lọ́dọ̀ mi yẹn tán bá ń pè wọ́n wọ́n jọ ń sọ̀rọ̀ yìí mọ̀ nǹkan tó jọ ń sọ lórí fún wọ́n jọ máa ń sọ̀rọ̀ wọ́n ní pé wọ́n máa sọ́ọ̀tì owó dírẹ́fà mo ní òkè nígbà tí dírẹ́fà dé bátìrì mọ́tò wọn kò stáàtì a yọ bátìrì kówó pé yẹn sí mọ́tò títí wọn orí ẹ̀ kéré Àtọ́pẹ́ gan fúnra ìgbà tó kọ́kọ́ ní kí n start ẹ̀ èmi ò rí start àwọn tún bọ́ bẹ́ẹ̀ wọ́n tún start nǹkan wọn fúnra wọn kàn sọ fún kówó pé yẹn pé ojú tí ń káwọn ká tètè mọ́ lọ wọ́n wá bí dírẹ́fà yẹn pé ẹ̀gbọ́n tó lọ ṣé kówó pé yín ṣé ó lè dé Ìkòròdú ẹni yẹn ni why not pé ó máa dé Kòròdú wọ́n bá ní fúnra àwọn náà kọ́kọ́ wọbẹ̀ gan pé ká tètè mọ́ lọ bá ní ó ya ẹ̀já lọ adẹ̀ ń lọ ìgbà tí a dé àmọ̀nà ìgbà tá a sọ kalẹ̀ mọ̀ láti odidi àjàmbí bẹ̀rẹ̀ dẹ́rẹ́bà yẹn náà ò fi bẹ́ẹ̀ mọ ọ̀nà bẹ̀rẹ̀ ṣùgbọ́n àdírẹ́sì tí ká tó kò lé wọn ẹ mọ̀ pé mọ́mì yẹn náà ń pè tẹ́lẹ̀ wọ́n wá padà pé àǹtí wọn kan àǹtí wọn tó wá pé yẹn wọ́n sàdàkọ̀ wọ́n pé wọn múnà ká tún ni ẹni tẹ́ ń pè yìí wọ́n láǹtí àwọn ni àǹtí yẹn èwo tún ni ẹni tẹ́ ń pè ọ̀tọ̀ lẹ́ni tẹ́mi bá sọ̀rọ̀ láti ìjọ wo báwo lẹ́ni ìtúnṣe yẹ̀wé mi sí ni ó yá ẹ gbé nọ́mbà yẹn jáde ẹ jẹ́ kí n pe ẹni yẹn mo bá ní ẹ ló mà mo ní ọ̀dọ̀ mi ní àǹtí Tọ́pẹ́ wà yín tọ́jà sọ fún mọ́mì yẹn bọ́n ṣe pé ẹni yẹn wọ́n ní kán wá gbófo àwọn kán wá sí àwọn sẹ́gbẹ̀ẹ́ mọ́mì àwọn o mo bá sọ tí ẹ ti kú ni kò sí nǹkan kan tó ṣe yín ẹ ṣe máa ní kán wá gbókùn yín kán wá sí yín sí ẹgbẹ́ mọ́mì yín irú ọ̀rọ̀ wo nìyẹn mo bá ní ó yá ẹgbẹ́ nọ́mbà ẹni yẹn jáde báwo lẹni yẹn ti jẹ́ ti wọ́n láǹtí àwọn mo bá pé wọn ẹ ló mọ́mì èmi ni Àǹtí Tọ́pẹ́ wà lọ́dọ̀ wọn ṣùgbọ́n èmi ti pé àǹtí wọn kan tí wọ́n máa ń pè ní mọ́mì wọn tán jẹ́ sọ́ọ̀nì ìlú kan náà wọ́n dẹ̀ ti ní ká mọ̀ bọ̀ mọ́mì yẹn wá níta ká ní àǹtí wọn yẹn wípé àwọn gangan ni àǹtí wọn mo sádàkọ mọ́mì yẹn pé ẹni báyìí náà bá ní òkè mo ní even gan mo ti sọ fún pé bọ́dà táyé mọ̀ mo wá pe bọ̀dà táyé náà padà pé bọ̀dà táyé wọ́n tún pe ẹnìkan nísìnyí o wípé wọ́n dákọ̀ àǹtí yẹn bọ̀dà táyé wá ní òkè àǹtí wọn ni bọ̀dà táyé wá ní pé kí n má wòrí pé àwọn máa pe ẹni yẹn sì bóyá wọ́n wá pé wọ́n ìgbà tá a wá ń lọ àdírẹ́sì mi mọ àdírẹ́sì bí tá a ń lọ wọ́n sẹ̀ sẹ́ǹdì àdírẹ́sì fún mi ni tá a fi ń lọ ìgbà tá a wá ń lọ tá a dé ibì kan. ṣá ló sẹ́ǹdì àdírẹ́sì. mọ àǹtí tí wọ́n padà pè yẹn àwọn náà sẹ́ǹdì àdírẹ́sì fún mi ìgbà tá a wá débì kan ibi tí ọ̀rọ̀ tó fi dé police station aṣáájú àwa ń béèrè ọ̀nà ní ọwọ́ lasma yẹn pé ẹjọ́ ibo ló ń jẹ́ ẹlẹ́pẹ̀ àbí nǹkan. ẹlẹ́wà. no tó ń ṣe. owó ẹlẹ́pẹ̀. bóyá ẹlẹ́pẹ̀ tàbí nǹkan àdírẹ́sì yẹn wà aṣáájú ń béèrè ọ̀nà yẹn ní ọwọ́ wọn ọ̀nà tá à ń béèrè báyìí wọ́n kàn sáré sọ̀kalẹ̀ ní àfífi ẹ̀rú sẹ̀ ti bèmí pé bí mo ṣe sáré sọ̀kalẹ̀ ojú wíńdò kówópé yẹn ni mo sáré fòbọ̀ lẹ́pẹ́ ẹjẹ́ méje kan lẹ bá mi mú wọn sá lọ jókòó sí ibi kan báyìí ìgbà tán máa jókòó síbẹ̀ wọ́n láwọn ò mọ̀ mí mo ní Àǹtọ́kẹ́ ẹ̀ mọ̀ mí kẹ̀ ajọ́ ń bọ̀ láti ilé ni wọ́n bá ní wípé mi fẹ́ lọ sọ òkú àwọn ọ̀nà ni mo ní òkú yẹ ẹ̀ kú kò sí nǹkan kan tó ṣe yìí wípé kán mọ̀jẹ̀ kan gbé mi lọ o wípé èmi àti dírẹ́bà yẹn pé tán bá tọ́ṣọ̀ wa dáadáa a máa jẹ́wọ́ pé kọ́kọ́rọ́ mọ́tò àwọn ó ń bẹ ní inú mọ́tò wípé a fẹ́ jogún àwọn pé àwọn sẹ́ndì 200,000. kó tó dọjọ́ yẹn òru ọjọ́ yẹn ló kọ́kọ́ sá jáde nílé chọ́ọ̀chì la wà tó fi sá jáde lóru mọ́jọ́ ọjọ́ yẹn ṣé kó tó dọjọ́ yẹn ṣó ti wúrú wà bẹ́yẹn. wọn ò tí wúrú wà báyìí. ó yà máa bọ̀ rẹ̀. bí àṣedé bíbẹ̀ wíṣí pé ìjọ ta dẹ̀fẹ̀ kún lé yẹn bá ti wà ń pálọ̀ tí mò ń sọ pé àwọn náà kò sówó kinní kan tí ẹ mọ̀ pé ọkọ wọn ti sọ pé mílì wọn ló máa àwọn náà ó dà pé bóyá àwọn àtọkọ wọn tún jọ ń sọ̀rọ̀ wọ́n pè wọ́n lórí fóònù wọn wọ́n dẹ̀ pé Àǹtọ́pẹ́ wọ́n pe ọkọ wọn bóyá ọkọ wọn náà pé wọ́n ṣàjọ sọ̀rọ̀ wọ́n tún pè mí náà pé sáà ti fẹ́ máa lọ mo ní àti fẹ́ máa lọ báyìí pé dírẹ́bà yẹn ipò ti dé wọ́n wá ń sọ fún mi pé Ṣaléwá ọkọ àwọn tó lòun ò lówó lọ́wọ́ 20 million àbí pé ó ń bẹ ní àkáǹtì ẹ̀ náà bá ṣe báyìí kí n má sọ̀rọ̀ mú mi mo ti gbọ́ tá a fi lọ níjọ́ yẹn ìgbà tá a wá débi tán ti sọ̀kalẹ̀ náà bá ní wọ́n sọ fáwọn èèyàn táwọn èèyàn sọ pé báwo náà ṣe jẹ́ wọ́n ní sàlẹ̀ nìyí báwo ni àwọn dẹ̀ wọ gámẹ́ǹtì sẹ̀lẹ̀ èmi wọ ti kérúbù which pé chọ́ọ̀chì ní prógámù kan ni mọ́mí yẹn láwọn wá tẹ̀lẹ̀ wọ́n bá láwọn ọmọ mi rí yáàdẹ létà náà bá tún ní yáàdẹ tàwọn lè ní jẹ́ àwọn èèyàn dẹ̀ ń bi mí léèrè pé báwo náà ṣe jẹ́ mo ní àǹtí mi ni pé àjọ wà ní mo bá tún fi píkṣọ̀ wọn tá a jọ yà mo tún ní fóònù mi lélẹ̀ yẹ wo píkṣọ̀ ṣé mo lè má mọ̀ wọ́n rí kí rí píkṣọ̀ wọn kó wà ní orí fóònù
làbáṣáde police station gbàtà dé police ká tó dé lọ police station mo ti pé bọ̀dà táyé mo pé gbogbo àwọn yòókù náà pé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọ̀rọ̀ ó ti fẹ́ di ọ̀ràn báyìí o pé àtọ́pẹ́ láwọn ò mọ̀ mí mímọ́ o wọn kì í nìkan pé wọ́n dẹ̀ láwọn ṣe owó gbàtà wá dé police station wọ́n sọ ọ̀rọ̀ fúnra wọn náà fi ẹnu sọ̀rọ̀ fún àwọn police station yẹn tán dẹ̀ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa tí a fi kúrò ní ibẹ̀ ìjọ yẹn. Ní police station yẹn ṣó ṣì ń tẹnumọ́ pé owó wà lọ́wọ́ ẹ̀. no wọn sọ bẹ́ẹ̀ mọ́ wọ́n sọ fún àwọn police station yẹn pé ọkọ àwọn sọ pé àwọn máa kú níjọ́ yẹn. Ó sọ bẹ́ẹ̀. wọ́n sọ fún àwọn police yẹn tẹ́ni yẹn gan tẹ̀ tún ṣàdúrà fún wọn pé. bọ̀ owó àtọ́kọ̀ ẹ̀ ò ríra mọ́ bọ̀ wọ́n sọ̀rọ̀ láàárọ̀ ọjọ́ yẹn. wọ́n sọ̀rọ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ ni. ẹ̀ẹ̀kan tí ọkọ wọn dẹ̀ máa pè mí ká tó dé ibi bẹ̀ ká tó dé terminal bridge òun náà pè mí. kí ló sọ wọn. wọ́n ní ibo la dé mo ní àṣẹ̀dẹ̀ dé terminal bridge ni àtìgbà tán létà tán wá pè mí àti ó dàgbà ti wà ní police mi ò ẹmọ mi ìráyè píkì kọ́ gbogbo jìnnìjìnnì yẹn ó ti wà níbẹ̀. wọ́n bá ní ẹ sọ fún nínú 20 million mi tó wà lákàntẹ̀ ó dà sí 200,000 fún mi níbẹ̀ kí n fi lè lọ tọ́jú ara mi àǹdẹ̀ mọ́tò àwọn kí rẹ̀ ó bẹ ní inú mọ́tò tí a gbé dání yẹn kán tọ́ṣọ̀ èmi àti dẹ́rẹ́bà yẹn dáadáa a máa mọ kán sàmù wa àwọn èèyàn sáà sọ pé òótọ́ ni pé bóyá a jí wọn gbé tòótọ́ ni o ní nǹkan báyẹn bọ́n ṣe ní kán máa mú wa lọ police station nìyẹn. ìgbà tẹ́ wá kúrò police station kan. ìgbà tá a kúrò police station tá a dẹ̀ ń lọ wọ́n ní police station yẹn ẹni tí ó jẹ́ ọ̀gá wọn níbẹ̀. ṣé lóòótọ́ ni Tọ́pẹ́ ò jẹun fún 5 days nígbà tó wà lọ́dọ̀ ẹ̀. no wọ́n ń jẹun oúnjẹ wọn kò pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà oúnjẹ wọn náà kò ń lọ fà báyìí wọ́n ń jẹun kò pọ̀ ṣó dẹ̀ ń sùn. wọ́n ń sùn ṣùgbọ́n oorun yẹn kò lọ fàlù torí wọ́n fi bẹ́ẹ̀ fóònù tábàjọ wà báyìí fóònù kán wà lé gan fóònù náà máa ń tẹ̀ a máa tẹ fóònù ṣe gbogbo ẹ̀ fún wọn. because lára àwọn tó pè tó send the voice note sí ó lóun ò sùn fún bí ọ̀sẹ̀ méjì. no wọ́n ń sùn. òun ò dẹ̀ jẹun náà fún bí ọjọ́ márùn-ún. wọ́n ń jẹun oúnjẹ yẹn ò kàn pọ̀ ní òpó wọ́n ń jẹ. tó jẹun ní kẹ́ tó lọ láàárọ̀ jọ a day before that day nǹkan. wọ́n jẹun èmi mo ṣe indomie tí mo ṣe gan ẹja dídá fi ẹja síbẹ̀ àtẹyin mo bá wọn bọ́ ilé ẹyin mo fi ẹja sínú indomie yẹn wọ́n jẹ èmi náà jẹ. ìyẹn ní èdè níjọ monday yẹn wọ́n jẹ indomie wọ́n mú mo tún lọ bá wọn ra mineral wọ́n ní mineral tuntun là ń fẹ́ mo tún lọ rà gbogbo nǹkan táwọn. kí ni reason tó yẹ sọ pé sori kó jẹ́ ntù tí ó lè. wọ́n kàn ń sọ báyẹn fèmí ni èmi ò mọ nǹkan tán mi tán fi ń sọ bẹ́ẹ̀ wọ́n wá ní kí n má wọrí kí n má bínú gbogbo nǹkan táwọn sì mú ní pé ẹ má wọrí pé mi ì bínú wọ́n wá ní kí n má wọrí o wípé ògo wáṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ìyẹn èmi àtọ́rẹ́mi àti wọn jọmọ pé kí n má wọrí pé ògo wáṣẹ̀ bẹ̀rẹ̀ ni o wípé àwọn àṣọ wọn tún wá ní àwọn ò mọ ibi tí àwọn fẹ́ gbé bẹ̀ nínú Ìjẹ̀bú àbí Ṣàgámù pé táwọn bá dẹ̀ ṣe ń páàkì báyìí èmi ń tẹ̀lé àwọn dàrẹ́ẹ̀tì ni pé àjọ máa lọ ni mo ní kò sí wàhálà wọ́n dẹ̀ táìpù wọ́n tún táìpù ògo tuntun yẹn wọ́n pòsè ní ìjọ yẹn wọ́n pòsè ìjọ yẹn adẹ̀jọ́ sọ wọ́n tún bí mí léèpè nínú àwọn àǹtí àwọn méjèèjì ta làwọn jọ mú ní ẹni tẹ́ ìjọ lélẹ́yìí ṣùgbọ́n bọ́dì lẹ fi jọ ẹni yìí kíní black tó tún máa ń múyàn lọ́rùn ìmúnà inú ẹ̀jẹ̀ ní kíní ìwà ẹ rí pé kíní yìí wà lára big mom náà èyí tẹ́ ń wá nǹkan tẹ́ fẹ́ lò sí ó ti fi hàn pé inú ẹ̀jẹ̀ ló wà kẹ́ má wulẹ̀ stress ara yín wọ́n dára bá tún rẹ́rìn kàkàkàkà tó jọ ń ṣeré ní ẹ̀yìn yẹn. nǹkan wọn ò dẹ̀ ṣe yàtọ̀ sí kó sáré jáde yẹn. nǹkan kò ṣe wọn àfi bó ṣe di pé ẹ̀kan náà tí tó ń ṣe àwọn ọmọ bó ṣe ń jẹ ààrẹ wọn sùn lé àwọn ọmọ mi gan lápá tí apá tó ń pariwo pé apá ń dùn àwọn apá ń dùn tí wọ́n lọ apá wọn tún mú orí àwọn méjèèjì wọ́n fi orí wọn sáàrin àwọn méjèèjì báyìí tán ṣe báyìí èmi àti wọn náà dẹ̀ jọ ń ṣeré àjọ ń sọ̀rọ̀. gbogbo àyẹn kí ló ń sọ. ṣé ń gbà tèmi àti wọn jọ wọn ò fẹ́ ní tì wọ́n kàn ní ìgbà táwọn ọmọ mi yẹn ẹ̀rù gan ti gba àwọn ẹ̀mọ̀ tèmi àti wọn nìkan láàdúró sẹ́yìn náà wá ní àwọn kan gbòórí lé wọn ni. nígbà tẹ wá ń lọ nígbà tẹ kúrò station. ìgbà tá a kúrò ní station before ká tó kúrò station yẹn mọ́mì yẹn ọ̀gá ọlọ́pàá yẹn wá pé wọ́n wípé ọ̀rọ̀ yìí ti dé police station mọ́mì yẹn wá ní pé òkè ọ̀dọ̀ àwọn ní à ń bọ̀ wọ́n sábẹ́ ní ẹ̀sán wọ́n wá ní pé ṣùgbọ́n ká dúró síbẹ̀ náà pé àwọn máa wá gbé wọn ìgbà tó ti wá di pé àtọ́pẹ́ fún àwọn náà sọ pé ẹni yóò ní wá o wọ́n tún wá ní kí n pè wọ́n padà ìgbà tó ti pẹ́pẹ́pẹ́ tá a ti dúró ìgbà tẹ́mi wá pé wọ́n wá ní pé ká máa bọ̀ wá sí church asá lọ church ìgbà tá a máa dé church wọ́n tilẹ̀kùn gbogbo church yẹn pa á pè wọ́n padà píkì kọ́ mọ̀ ìgbà tá a dúró àtọ́pẹ́ náà ní ẹwọ ẹja máa lọ kò sí táìmù mi ẹja máa lọ ìgbà tá a sá ń lọ kówó pé yẹn gbé yẹ kó ti máa lọ sí ilé tèmi náà ti tẹ̀lé mú ní ṣé kí n máa lọ wọ́n dẹ̀ ní kí n máa lọ pé kí n sì dúró ti àwọn bá ní òkè kò sí wàhálà ń gbà yẹn mo kú ti múra pé máa dó fún 2 days ìgbẹ̀yìn tẹ́lẹ̀ náà ìgbà táwọn fún àwọn náà ní ká máa lọ sí hospital báàdẹ̀ ṣe ń lọ wọ́n tẹ fóònù wọ́n jókòó ẹ̀yìn lájọ́ jókòó sí àwọn ọmọ mi jókòó sí iwájú adẹ̀ ń sọ̀rọ̀ wọ́n bá mi sọ̀rọ̀ èmi náà bá wọn sọ̀rọ̀ wọ́n gbórí lé mi lẹ́sẹ̀ wọ́n tún mọ́wọ́ mi jọ tán fi sí wọn lẹ́kẹ̀ẹ́ tí wọ́n fi sí ẹ̀kẹ́ wọn torí bá ti jọ máa ṣe náà nìyẹn wọ́n dẹ̀ ń tẹ fóònù wọ́n wá sọ fún mi pé àṣálẹ́ wá òórí pé ayé burú ìtùnú tó jẹ́ǹtù yẹn ọkọ wọn pé ẹ tó jẹ́ǹtù tó máa ṣe bí ẹni tí ò mọ nǹkan kan tèmi náà rí ilé ayé òun wọ́n yàn bọ́rọ̀ láìbù ṣe rí nìyẹn kọ́ lọ́n kó sàánà bá ní kí n má wọ̀ rí o pé.
Ọlọ́run á fojú àṣebí hàn. àmì Jésù. Èmi ò nígbàgbọ́ pé èèyàn kan ń pààyàn. Bẹ́ẹ̀ni. Gbogbo nǹkan wọn ní kò sí ewé tó jábọ́ lára igi tọ́lọ́run ò mọ̀ sí. Oore ò dẹ̀ ní di bímọ ẹ lọ́wọ́ because ní fi wá sọ́dọ̀ ẹ̀yẹn náà oore nìwọ náà ṣe. Yorùbá Parakọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parakọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.